ṣàlàyé fún wọn, ká ṣàlàyé fún wọn. Àwọn bàbá wa mọ́nímọ́ní, àwọn bàbá wa mọ̀ọ̀yàn wọ́n lọ wọ́n bọ̀ nínú òwe wa pé iṣu àtẹnumọ́ràn kì í jóná o. Ó dìbò fún Kaftan TV Yorùbá pẹ̀lú ètò kan ètò àtàrà níkànnì Kaftan TV Yorùbá. Ká ṣàlàyé ní ìkànnì Kaftan TV Yorùbá. Ètò yóò máa wá sójú mọ́ màwòrán yẹn lẹ́ẹ̀mẹ́ta lọ́sẹ̀ láàrin agogo 12 ọ̀sán sí aago 1 ọ̀sán ní gbogbo ọjọ́ Ajé Monday, Ọjọ́rú Wednesday àti ọjọ́ Ẹtì Friday pẹ̀lú ọmọ yẹn Adéjọkẹ́ Bákàrè. Ká ṣàlàyé níbi tí a ti máa pẹ̀ pẹ̀lú àwọn onírúurú ohun tó ń ṣẹlẹ̀ láwùjọ wa fún ìgbádùn yẹn. Fún àlàyé ẹ kàn sí wa lórí Ká ṣàlàyé, àlàyé ní bàbá ọ̀rọ̀. Bàbá ń gbàdúrà wípé kí àìsàn tàbí àrùn má fi ilé wa ṣe ibùgbé. Ó yẹ kó mọ iye wa yékéyéké wípé ó yẹ ká máa fi iṣẹ́ àti ìgbésẹ̀ kún ni. Ìwà ọ̀bùn ṣìọ̀ṣìọ̀ adá lójúmọ́ ṣe wò nínú ilé tó sì ń gbàdúrà wípé kí àìsàn tàbí àrùn má fi ilé rẹ ṣe ibùgbé. Ta ló ń ṣe? Ó yẹ kó o ti mọ̀ pé irú àdúrà bẹ́ẹ̀ òfegè ni. Ẹlòmíà ṣí oúnjẹ sílẹ̀, iṣẹ́ á máa ṣe yìn lórí oúnjẹ tó ń bá fẹ́ jẹ. Ẹlòmíì wọn ìdọ̀tí àti ẹ̀gbin ló máa ṣe yànmù nínú àyíká àti àyídà wọn. Bẹ́ẹ̀ irú wọn náà ló máa sọ wípé Ọlọ́run mọ̀ jẹ́ kí àìsàn àti àrùn ó fi ilé mi ṣe ibùgbé. Ẹ dákun bá a bá ti ń gbàdúrà, ẹ já máa fi iṣẹ́ àti ìgbésẹ̀ ká máa fi kún. Pàtàkì jùlọ bí ó ti jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ àrùn àti àìsàn ló ti gbòde kan báyìí. Àdúrà wa ní iléeṣẹ́ Kaftan TV Yorùbá ni wípé ní agbára Ọlọ́run àti àwa àti ẹ̀yin tẹ́ ń wò wá, àìsàn ní fi ilé wa ṣe ibùgbé, àrùn kò ní ya ọ̀dẹ̀dẹ̀ wa. Èyí náà wọ́n fi ń kí yín káàbọ̀ sórí ètò Ká Ṣàlàyé lórí Kaftan TV Yorùbá. Ètò kan pàtàkì níbi tá ti máa ń ṣàlàyé ọ̀rọ̀ tó ń lọ ní orílẹ̀-èdè Nàìjíríà. A máa mẹ́nubà ti àìsí ètò ààbò, a máa mẹ́nubà ti ọ̀rọ̀ ètò ìlera, a máa mẹ́nubà ti ètò ẹ̀kọ́ àti ohun gbogbo tó ní ṣe pẹ̀lú ti àwọn ọmọ Nàìjíríà àti ti àgbáyé. Òun náà ni a máa yànnàná lórí ètò yìí. A kí yín káàbọ̀ lẹ́ẹ̀kan sí. Mo mọ̀ wípé mo wò pé ta ní bẹ ní ojú amóhùnmáwòrán wa yìí. Màmá wa Adéjọkẹ́ ò sí nílé. Èmi náà ni wọ́n sọ pé kí n mọ̀ délé de àwọn kì wá ṣèmi nìkan. Bàbá mi pàtàkì kan náà ń bẹ lẹ́gbẹ̀ẹ́ mi tájọ máa tukọ̀ ètò tí ní. Orúkọ tèmi ò yí padà, Ọláìdé Oluwaseun Ewi. Òun náà ló ń sọ wípé ẹ kú ojúmọ́ ọmọ. Bàbá wa. Ní gbogbo ọjọ́ Monday kò ní gbàgbàkúgbà nífẹ̀ẹ́ la Nicola kò kọ lórin. Kò wá ń ṣọjọ́ Monday nìkan, ní gbogbo ọjọ́ ni. Pàápàá jùlọ tó bá ti fẹ́ wọ̀lú Èkó ni wàá ti ráwọn òrìṣà mẹ́ta kan lákọ̀ọ́wọ̀lú Èkó. Ìyẹn lẹ́nu lóró ìyẹn tó géètì pé láti máa kọrin tí wọ́n máa sunkún pé o ò gbọ́dọ̀ rìn dìjù, o ò gbọ́dọ̀ sùn ẹ̀gbẹ́, o ò gbọ́dọ̀ ya múgùn. Ìyẹn ni pé ní gbogbo ọjọ́ nílùú Èkó o gbọ́dọ̀ jáfáfá, o gbọ́dọ̀ ṣe ṣámúṣámú. Èyí náà ni a fi ń kí wa káàbọ̀ pẹ̀lú ó ṣe ń darapọ̀ pẹ̀lú Ṣeun Ewì láti máa kí wa káàbọ̀ sí ètò tá a pè ní ètò wa Ká Ṣàlàyé, ibi tá a ti máa yànnà náà rọ̀ lọ́tún lọ́sì. Ó dà pé màá pe ọkọ mi torí ọkọ mi ló ń jẹ́ Ṣeun Ewì. Orúkọ ọkọ ni wọ́n fi ń pe ìyàwó Ọláìdé Olúwaṣeun Ewì náà ní sẹ́lẹ̀ orúkọ ọkọ mi pé. Báwo láti wọlé bò ní ọ̀sẹ̀ tó lọ? Ó lágbára díẹ̀. Gbogbo ìgbádùn gbogbo bùkúlùmù tẹ jàǹfààní rẹ̀. Oríṣiríṣi ní Èkó gbọ́dọ̀ lẹ́kọ̀ọ́ ní ọdún lẹ́kọ̀ọ́. Bẹ́ẹ̀ni Èkó bàbàkúgbà. Èkó bàbàkúgbà. Bẹ́ẹ̀ni kí tọ́jú ajé nìkan ojoojúmọ́ ni bẹ́ẹ̀. Ojoojúmọ́ ni gbogbo ọjọ́ dẹ̀ nígbàdùn lẹ́kọ̀ọ́. Gbogbo kọ́nà tó bá ti ń dé báyìí wá ti máa rí pé àwọn èèyàn èmi wọ́n ń ṣe fàájì ń bẹ̀ ọ̀la kílọ̀bù bí bẹ́ẹ̀ kò ṣe jẹ́ nìyẹn. Bọ́dẹ̀ ṣe ń ṣe fàájì náà lọ ń jára mọ́ṣẹ́ torí bẹ́ẹ̀ bá jí ní aago 3 aago 4 òwúrọ̀ Èkó lẹ ti máa rí pé àwọn èèyàn kì í sùn láti aago 4 àwọn èèyàn ti bọ́ sẹ́nu iṣẹ́ wọn. Kí Ọlọ́run pín gbogbo wa lérè iṣẹ́ tá a bá ń ṣe ní àṣẹ Elédùmarè. Ní ọjọ́ àbámẹ́ta tó kọjá ìyẹn ní ọjọ́ 21 oṣù karùn-ún ọdún yìí, òun náà ni ó pé ọdún kan tí ẹni tó ti fìgbà kan jẹ́ balógun yányán ikọ̀ ológun ilẹ̀ Nàìjíríà ìyẹn olóògbé Ibrahim Atairu tí ó jáde láyé pẹ̀lú àwọn kan nínú ìjàmbá ọkọ̀ ojú òfurufú. Bàbá yìí ó ti ń ṣiṣẹ́ láti ọdún 1984 ó sì kú ní May 21 ní 2021. Ìyẹn Chief of Army Staff Ibrahim Atairu. Àwọn èèyàn sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ lórí ẹ̀ wípé dóò kò fi bẹ́ẹ̀ ṣiṣẹ́ púpọ̀ because láti January 26 bẹ́ẹ̀ ni sí May so bẹ́ẹ̀ wọ́n sọ wípé iṣẹ́ ẹ̀ láàmì làkàkídẹ́ ṣe pé wọ́n sọ wípé nǹkan táwa fúnra ara wa rí wípé ó jẹ́ èèyàn kan tó ní akíkanjú tó dẹ̀ ṣe ìlérí wípé òun máa rí i dájú wípé òpin bá ohunkóhun tó ń jẹ́ banditry àbí terrorism ìgbésùmọ̀mí ká máa pààyàn lọ́nà àìbófinmu. Kí lẹ lè sọ nípa ikú bàbá yìí? Bàbá èèyàn dáadáa ni
tá a bá wo iye ká sọ pé èèyàn dáadáa ni tá a bá wo gbogbo wọn bá àsìkò tí Àtàírù tí ó lò lórí oyè ọ̀rọ̀ banditry wọ́n pa wọ́n lẹ́nìí wọ́n gbé wọn lọ́hùn ó dàbí pé ó wálẹ̀ díẹ̀ ó ti wá rí pé ó dàbí ọ̀rọ̀ Nàìjíríà igi tó bá ti sín kò kí ń pẹ́nu gbó lọ́rọ̀ Nàìjíríà gbogbo tá a bá wo láti ìgbà tí Nàìjíríà ti gbòmìnira tá a bá wo ní èjì gbogbo àwọn èèyàn tó bá fẹ́ ṣe dáadáa lórílẹ̀‐èdè Nàìjíríà wọn kì í pẹ́ níwọ̀n bá bí oṣù mẹ́fà oṣù méje tó lò á rí pé iṣu wọn gbé wọn lọ́hùn wọ́n gbé wọn níbí wọ́n jí wọn gbé wọ́n pààyàn ó wálẹ̀ díẹ̀ so ẹni ńlá kan ló lọ tí wọ́n pé a lè gbàgbé ohun tán ṣe wọ́n lọ́ba tó jẹ́ tìlú fi rójú ayé ò ní gbàgbé. bẹ́ẹ̀ni èyí tó dẹ̀ jẹ́ náà tó jẹ́ pé ìdàkejì náà ló ṣẹlẹ̀ èyí tó wọ́n ṣe là ń sọ yìí náà so àwọn tó wà ń pò náà káwọn náà ṣe dáadáa ká lè rí kankan sọ nípa tiwọn ká lè ṣèrántí wọn. àdúrà wa ni wípé kí Ọlọ́run dẹlẹ̀ fún ẹni rere tó lọ àwọn mọ̀lẹ́bí ojúlùmọ̀ tí wọ́n dẹ̀ filẹ̀ kí ààbò Ọlọ́run kó má ká kúrò lórí wọn. àdúrà wa ni wípé gbogbo àwọn òṣìṣẹ́ ológun tó ń kojú ìgbésùmọ̀mí lọ́wọ́lọ́wọ́ pàtàkì jùlọ àwọn tó wà ní Sambisa àti gbogbo àwọn Zamfara àti àwọn ibòmíì tó jẹ́ wípé wọ́n ń kojú ìgbésùmọ̀mí àdúrà wa ni wípé láyọ̀ tí ẹ lọ náà lẹ máa padà wá bá àwọn èèyàn yín ní agbára Ọlọ́run. bá tó ṣe ń sọ lọ́wọ́lọ́wọ́ àdúrà ọjọ́ mẹ́jọ ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí bí a ṣe ń sọ̀rọ̀ fún bàbá wa olóògbé bàbá wa Muideen Asánbẹ tó jẹ́ bàbá chief imam Agélété ní ìlú Ìkòyí àgbà aládùúrà wípé iwájú tí wọ́n fi sílẹ̀ ẹ̀yìn tán fi sílẹ̀ kò ní bàjẹ́ iwájú tán dojúkọ kò ní dàrú ní agbára Ọlọ́run ó sì jẹ́ ìdí pàtàkì tí ẹ fi rí màmá wa Adéjọkẹ́ ní orí ìjókòó lágbára Ọlọ́run ní ọ̀sẹ̀ tó ń bọ̀ wọ́n máa bá wa wà ní inú ilé agbára ń bì ẹ jẹ́ ká dánu dúró díẹ̀ náà kí a lọ sí ilé agbára nígbà tá a máa fi padà dé á wà wọnú ètò náà nísàn-án ẹ kú ìkàlẹ̀. ẹ káàbọ̀ padà sí ilé agbára tó bá jẹ́ wípé ẹ̀yin ṣẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ wa ní ètò Ká Sálàyé náà ló ń bẹ ní orí afẹ́fẹ́ lọ́wọ́lọ́wọ́ lórí Kaftan TV Yorùbá Ọláìdé Olúwaseun Ewi náà ló ń tukọ̀ ètò lẹ́ni pẹ̀lú bàbá wa pàtàkì kan ní ilé agbára níbí Madam Adéjọkẹ́ ò sí nílé lọ́sẹ̀ tó ń bọ̀ lágbára Ọlọ́run ojú wọn náà lẹ́ẹ̀mọ́rí àti àwọn àti àwa ní báyìí kí ni ta fẹ́ kọ́kọ́ pẹ̀kẹ́lù ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ni a rí wípé dókítà kan àti òṣìṣẹ́ ètò ìlera kan ìyẹn one doctor and one nurse ni wọ́n dá wọn dúró pé ẹ sì lọ rọ́kún lé náà ẹ lọ sinmi díẹ̀ lọ gbatẹ́gùn lé látàrí wípé wọ́n ṣe àṣemáṣe kí dẹ̀ ní àṣemáṣe yẹn ni wípé wọ́n ní wọ́n gbé aláìsàn kan lọ wọ́n darí rẹ̀ lọ sí ilé ìwòsàn aládàáni fún emergency surgery ìyẹn fún iṣẹ́ abẹ kí lẹ lè sọ nípa ẹ̀. Ọlọ́run aṣáàgbà lọ́wọ́ ìwà bàjẹ́ ní Nàìjíríà a rò pé Èkó nìkan náà ló wà tẹ́lẹ̀ pé bóyá Èkó wọ́n máa sọ pé Èkó is no man's land pé àwọn èèyàn kan wà tó wù wọ́n ni so ṣùgbọ́n ó ti wá di kárí ilé báyìí aṣọ oníṣúgà bàbá wo ìròyìn yẹn tó ń jà ràn-ìràn lórí pé wọ́n ṣe ní kan lọ rọ́kúnlé lákọ̀ọ́kọ́ gbé òṣùbà fún gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ìyẹn olóyè Ṣèyí Mákindé wọ́n ń ṣe takuntakun wọ́n gbìyànjú pé kí ètò ìwòsàn kó di ọ̀fẹ́ kó dẹ̀ rọrùn kó wà lárọ̀ọ́wọ́tó fún àwọn èèyàn ni wọ́n ṣe ń náwó sí àwọn ilé ìwòsàn káàkiri wọ́n dẹ̀ gbájọ kalẹ̀ yẹn hospital management board ní Ọ̀yọ́ pé ẹ máa mójútó kinní yìí wọ́n dẹ̀ mójútó ìwọ̀n tó ṣe ni pé wọ́n wo bí àwọn èèyàn ṣe ń làkàkà láti rí ìwòsàn gbà nípa owó dẹ̀ nípa pé kò sí nítòsí pé ẹ jẹ́ ká ṣe èyí tó jẹ́ tìjọba kan lọ bẹ̀ kan gba ìwòsàn lọ́fẹ̀ẹ́ ó wá di pé àwọn èèyàn tó ń ṣiṣẹ́ ẹni tí a ní kó máa ṣọ́ nǹkan tó wá di pé àwọn ni wọ́n ṣe dáadáa àwọn tó yẹ kán máa ṣáìsì àwọn tára wọn ò yá pé ó yá ẹgbà ìwòsàn lọ́fẹ̀ẹ́ ẹ ṣe léyìí o wọ́n wá di pé ẹni tí ara ò yá àbẹ́ni tó fẹ́ ṣiṣẹ́ abẹ àwọn ilé ìwòsàn aládàáni wọ́n wá darí wọn lọ bẹ̀ kán bá lè rówó gbà bóyá káwò pé bóyá lára kan náà méjèèjì ló ní ilé ìwòsàn aládàáni wọ́n tí mo fẹ́ sọ náà nìyẹn àbí lára ẹbí wọn lónìí ni wọ́n ṣe ní kó máa lọ bẹ̀ ohun tí yóò bójú mu ni ó wá dáa bí wọ́n ti ṣe fún wọn pé kọ́ni kọ́ lọ́rọ́ kúlẹ̀ ìyẹn á jẹ́ ẹ̀kọ́ fáwọn tó kù pé wọ́n á lè fúnra kì torí pé tí wọ́n bá ṣe wọ́n ní tá a bá forúkọ oògùn burúkú dọ́mọ ìyá ẹni wò pé ọba kan ò ní mọ bó ṣe fẹ́ máa ṣe so bó ṣe fáwọn yẹn sìn wọ́n á sinmi àti máa hùwà ìbàjẹ́ tí ò dáa ó yẹ kí láyé ìgbà kan wọ́n pe hospital kan ní ọládàáni wọ́n pè ní ẹ̀mí lójú
tó bá gbéyàn débẹ̀ nígbà yẹn wọ́n sáré wọn ní gbogbo yẹn wọ́n kọ́ du ẹ̀mí ṣùgbọ́n wọn ò du ẹ̀mí owó ló ń dù bàbá òbí tán ní kan gbé lọ yẹn sìn tán bá sọ etí wọn ní kan mú wá ó ṣeé ṣe bí tán ti ń sáré káàkiri torí pé kì í ṣe pé wòsàn ọ̀fẹ́ kí wọ́n má rí owó lásìkò kẹ́mi ẹni yẹn bọ́ bàbá wá sọ ẹ̀mí ẹnìkan nù lórílẹ̀‐èdè Nàìjíríà odidi ìdílé nítẹ́ni Yorùbá tí ì bímọ torí pé ẹni yẹn á níyàwó tọ́pọ̀ obìnrin ni á lọ́kọ á bímọ odidi ìdílé asọ nìyẹn ohun tí yóò bójú mu ni so àwọn tó bá ń ṣe kán sinmi àti máa ṣe àjọ tó dẹ̀ dá wọn dúró náà kò ń ṣe àwọn nìkan àwọn èèyàn sì wà bẹ́ẹ̀ wọ́n pè wọ́n ní bad eggs níbi tí mo ti kà pé àwọn bad eggs bẹ́ẹ̀ sì wà káàkiri kò ń ṣe ilé ìwòsàn nìkan ní káàkiri àwọn nǹkan tó jẹ́ tìjọba kan mójútó ohun tí mo tó wà bẹ́ẹ̀ nìyẹn. wa nínú ìtàn yẹn wọ́n sọ wípé ẹni tó jẹ́ mọ̀lẹ́bí aláìsàn yẹn gan òun ló kọ petition against òun ló fẹjọ́ sùn wípé báyìí ni ẹni tí àbádẹ́ gbàgbé mo rántí ìgbà kan tí ara ọmọ mi ò yá ta lọ sí ilé ìwòsàn ìjọba nípínlẹ̀ Èkó mi ṣe rí oògùn tí àwọn dókítà bá kọ fún wa àwọn dókítà mi tún máa darí yín wípé ilé ìwòsàn báyìí ní kẹ́ ẹ ti lọ rà later la ṣe wá get láti mọ̀ wípé ẹni tó tiẹ̀ sọ pé ká lọ ra oògùn yẹn òun gangan ló ní fámásì tó ní ká ti lọ rà á tẹ́ ẹ̀ bá dẹ̀ rà á níbẹ̀ torí rìsíìtì tẹ́ máa mú àtọ́ máa wò wọ́n tún gba rìsíìtì lọ́wọ́ wa láti confam pé ibẹ̀ mo ti rà. bí yorùbá wá débẹ̀lẹ̀ tí wàá rà yẹn wọ́n á sọ fún yín pé oògùn yẹn ò dáa. wọ́n lè sọ pé ayédèrú lára pé kinní kan ni adẹ̀ tún lè wò báyìí wípé ìgbà mímọ́ tó jẹ́ wípé àwọn èèyàn máa ń ṣàròyé wípé tẹ́ bá gbé aláìsàn lọ sí ilé ìwòsàn ìjọba ńgbà míì wọ́n máa ń fi falẹ̀ àwọn nọ́ọ̀sì wọn àwọn òṣìṣẹ́ elétò ìlera àwọn nígbà míì wọ́n máa kanra ní wọn bí ajé elékùrú so ẹlòmíì máa ń sọ wípé ok ẹ jẹ́ ká sáré du ẹ̀mí ẹni àwọn tó ti àwọn dókítà àti nọ́ọ̀sì yẹn gan wọ́n lè sọ pé bóyá ẹ jẹ́ ká ṣàánú ẹ̀ torí wọ́n sọ wípé emergency surgery ni so ó lè jẹ́ pé bóyá nílé ìwòsàn ìjọba wọ́n ń ṣe díẹ̀ làwọn èèyàn fi sọ wípé ok ẹ jẹ́ ká ṣàánú ẹni yìí ẹ jẹ́ ká ètè darí rẹ̀ lọ kán lè tètè ṣe kí ẹ̀mí ẹni yẹn tó bọ́ àmọ́ nígbà tí wọ́n sọ wípé mọ̀lẹ́bí ẹ̀ lọ fẹjọ́ sùn tí wọ́n gbé ìgbìmọ̀ kalẹ̀ tí wọ́n ṣe ìwádìí wọ́n rí wípé ó dàbí pé ó lọ́wọ́ kan àbòsí inú òun náà fi wá sọ pé ok ẹ gbà ẹ lọ rọ́kú lé náà ẹ lọ mọ ìjẹun kẹmọ gba tẹ́gùn lé so wọ́n wá tún wá fi fa àwọn tókù náà létí wípé gbogbo ẹni tó bá ń ṣe wọ́n ti rẹ́dì láti yọ àwọn kàńdánù rẹ̀ sì kúrò gbogbo ẹ̀yin elétò ìlera tẹ́ ń ṣiṣẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n ti sọ nísìnyí wípé ẹni tí ọwọ́ bá ti bà wípé bí yóò ń ṣe màgòmágó kan ẹni tó yẹ kẹ́ ẹ tọ́jú ní ilé ìwòsàn ìjọba ẹ̀yin darí ẹ̀ lọ sí aládàáni wọ́n ní wọ́n máa fi ọwọ́ òfin mú yín ẹjọ́ àbọ̀rọ̀ báyìí là ń sọ fọmọlúwàbí tó bá dérú ẹ̀ ó máa di òdìdí kọ́lọ́run kó ràn wá lọ́wọ́ ìtàn tó tún kù tí a tún máa mẹ́nubà òun náà ni wọ́n sọ wípé Lagos Adamawa lead as NCDC confirms 15 monkeypox cases ìyẹn ni wípé ìpínlẹ̀ Èkó àti ìpínlẹ̀ Adamawa ló ń ṣíwájú nígbàtí àjọ NCDC ìyẹn àjọ tó ń rí sí lílé àrùn wọlẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n fìdí rẹ̀ múlẹ̀ wípé 15 cases ló ti wà lórí àìsàn monkeypox kí lè lè sọ lórí rẹ̀. ayé ti wá di pé tá a bá ti ń kúrò lórí àìsàn kan ká máa bọ́ síbòmí. ká máa bọ́ sí mi báyìí èmi rò pé ohun tá a bá tẹ̀ máa kọ́kọ́ sọ sí ni pé ká máa kọ́kọ́ wo pé bí Russia ò ṣe ní pa gbogbo ayé run pẹ̀lú bọ́ ṣe ń lérí tán lé fùrù kọ́kọ́. Ọlọ́run ò ní gbà fún wọn ìyẹn gan lọ́tọ̀ àìsàn ní lọ́tọ̀ torí pé tí wọ́n bá ju àdó olóró sínú atẹ́gùn àbẹni tí ò bá mí sínú atẹ́gùn tí ò bá mí atẹ́gùn sí inú nìkan ni ò ní kàn. a tún wá dàbí COVID-19 ni mí. a wá wà káàkiri a máa fẹ́ káàkiri yẹn náà bá ní ká máa sọ ṣùgbọ́n èyí tó tún wá dé yìí ó kọ wá lóminú gan ìdí ni pé oríṣiríṣi àìsàn adé wọn á fún lórúkọ wọn lélẹyìn sí wọn ní monkeypox ní chickenpox ní tẹ́lẹ̀ kò sígbà tá à ní rí káwó gbogbo ẹ̀ lọ́sàn máa rí Ọlọ́run àti àgbà wà ń bẹ̀ ohun tó lágbára ni nígbà tí mo ka ròyìn yẹn ó ṣe mí láàánú gan wọ́n ní 15 ni wọ́n ti rí báyìí Adamawa Èkó nìkan ní 3 Adamawa ní 3 bẹ́ẹ̀ gbọ́dọ̀ bí rífà ní bóyá bíi 2 Delta ní Bauchi ní dẹ Abuja náà ní so ẹni tí mo fẹ́ sọ níbẹ̀ ni pé táìsàn tó bá ti dé ó ti dé nìyẹn àwa ni ká ṣọ́ra àwọn àjọ NDDC so wọ́n ti wà lẹ́nu pé wọ́n ti ń sọ àwọn àlàálẹ̀ kan àwọn kan tó yẹ ká máa ṣe láti lè prevent àrùn yẹn dẹ àwọn sáyìn tá a máa rí lóríṣiríṣi àwọn kì í ṣe dókítà àdẹ kì í ṣe nọ́ọ̀sì tá a mọ̀ kankan nípa ẹ̀ ṣùgbọ́n ká tẹ̀lé nǹkan tí àjọ yẹn ń sọ àwọn ni wọ́n ń bójútó ohun tó ní ṣe pẹ̀lú àrùn lórílẹ̀‐èdè Nàìjíríà ká máa ṣe àwọn nǹkan tó ní ká ṣe tó bá ní ká fọwọ́ ni tó bá ní ká jẹ nǹkan ni dẹ̀ ká jẹ́ kí àyíká wa kó mọ́ nígbà táwa kékeré máa ń kọrin kan pé ìmọ́tótó ló lè ṣẹ́gun àrùn gbogbo so ìmọ́tótó borí gbogbo àrùn mọ́lẹ̀ so bí
àyíká wa bá mọ́ tí ò sí wàhálà tí ò sáyé tí àyíká wa ò dọ̀tí gbogbo àwọn àìsàn yìí kò lè jẹ́ tiwa ká dẹ̀ múra dẹ̀ báyìí tó ń sọ náà àwọn ilé ìwòsàn tí wọ́n ti là kalẹ̀ pé òkè àwọn nìkan máa mójútó kínní yìí táwọn bá ti gbá àwọn aláìsàn yìí dé kán tètè múra sí wọn tó bá ṣe àyẹ̀wò fún wọn tó ti rí pé ẹnìkan ní kínní yẹn tó bá wo ìgbà COVID-19 bóyá tó bá ṣe àyẹ̀wò fẹ́ nìkan tó bá rí pé ó ní àìsàn yẹn lára ó níbi tó máa gbé sí kọ́ máa fi wọ́n sáwọn ibi tó bá yẹ kán fi wọ́n sí kó má jẹ́ pé kínní yẹn kó máa spread torí tó bá ti dé ó dé nìyẹn láti bí oṣù kínní ni wọ́n ti ń ṣàyẹ̀wò àìsàn yìí wọ́n ní èèyàn bíi 46 ni wọ́n kó jọ kán tó bẹ̀rẹ̀ sí yẹ̀ wọ́n wò kán tó rí pé 15 yìí ló ní bí positive ok àwọn nǹkan tó bá yẹ kán ṣe tó yẹ kí ìjọba náà dẹ̀ fún wọn gẹ́gẹ́ bí owó kán kó wọn síbì kán máa ṣètọ́jú wọn káwọn ilé ìwòsàn náà kán dẹ̀ múra tó yẹ sọ lẹ́ẹ̀kan pé kò ń ṣe pé àwọn tán ní kán lọ rọ́kúnlé ní Ọ̀yọ́ nìkan ló kàn àìmọye àwọn ìwà làwọn èèyàn ń hù tó kọjá pé wọ́n ní kí ẹnìkan lọ sílé ìwòsàn kan ẹlòmíì adé wọn gbé ìdè wọn ní òsì bẹ́ẹ̀dì ẹlòmíì wọn á nítorí pé kò tètè mówó dé wọn ní ṣe ohun tó yẹ kán ṣe ìjọba dẹ̀ ń tiraka láti ṣe ohun tó yẹ kán ṣe láì jẹ́ pé àwọn èèyàn wà lálàáfíà so n tí mo rí tó wà ń bẹ̀ ni pé àìsàn ti dé ó ti dé nìyẹn ká máa múra gbogbo nǹkan tó bá ní ká ṣe ká máa tẹ̀lé káyìíká wa kó dẹ̀ mọ́ kó wà ní tónítóní. káyìíká wa mọ́ kó wà ní tónítóní gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ìfáàrà tí mo fi ṣíde ètò wípé bá a bá ń gbàdúrà wípé kí àrùn àti àìsàn mọ́ fi lé wa ṣe bùgbé bá a bá fi iṣẹ́ àti ìgbésẹ̀ kùn òfin ìgbèlàdúrà wa tó jẹ́ wípé ẹ̀gbin ìdọ̀tí láyìíká àti àyídà ẹlòmíì mọ́ dáadáa lójú kò ṣeé rí wò ní olé èsì ó mọ̀ ṣe yànmù lórí oúnjẹ aṣọ àdọ̀tí ẹlòmíì àwọ̀tẹ́lẹ̀ obìnrin míì gan ọjọ́ méjì ọjọ́ mẹ́ta kò ní fọ̀ irú ẹni bẹ́ẹ̀ sì ń gbàdúrà wípé kí àrùn àti àìsàn kó má fi lé òun ṣe bùgbé ṣẹ́tẹ̀ wá rí ti monkeypox yìí wọ́n ti confam wọ́n ní láti bí oṣù kínní ọjọ́ kínní oṣù kínní títí di April 30 so òun ní 46 cases ló ti wà nílẹ̀ but 15 ni wọ́n ti wá confam pé suspected cases wọ́n ti ṣàyẹ̀wò fún àwọn 15 yẹn wọ́n ti rí pé lóòótọ́ àwọn ilé gangan ni wọ́n ní ó dẹ̀ máa ń ṣe mílànà wípé ìpínlẹ̀ Èkó ló máa ń sábà léwájú even nínú ti COVID-19 náà ìpínlẹ̀ Èkó náà ló máa ń léwájú nínú àwọn àìsàn yìí bẹ́ẹ̀ torí pé ó jẹ́ ìpínlẹ̀ kan tí irú wá ògiri wá tó pọ̀ ń bẹ no man's land gẹ́gẹ́ bí bàbá mi ti sọ lẹ́ẹ̀kan kọ́lọ́n kó ṣàánú wa wọ́n ti wá jẹ́ kí a mọ̀ wípé àjọ NCDC kájú ẹ̀ láti ṣe ìtọ́jú ìwọ̀nba tó ṣì wà ńlẹ̀ báyìí wọ́n ní wípé ó ṣeé ṣe kó jẹ́ wípé àwọn ọmọdé ìyẹn àwọn ọmọ wẹ́wẹ́ òun ni ó máa ní kéèsì tó máa ní agbára jù ẹ̀yin òbí wọ́n ní tẹ́bá ti rí tí ọmọ yín tó ń rẹ̀ sí i tó ti ń ní rashes ńláńlá monkeypox tẹ́bá rí ó dàbí ewo ní rashes tẹ́ máa rí ní ara ọmọ ó máa dàbí ewo ó tóbi bọ̀kọ̀tọ̀bọ̀kọ̀tọ̀ báyìí ni àtàbàdàgbà pé láti September 2017 òun ni ó ti kọ́kọ́ bẹ́ sílẹ̀ wọ́n fà á lọ fà á bọ̀ di May 2019 kó tó wá di wípé àwa fi bẹ́ẹ̀ gbúròó ẹ̀ mọ́ nígbà tí àwọn àjọ UK náà ilẹ̀ UK náà táwọn náà dẹ̀ máa confam táwọn náà máa fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn náà ti ń rí àwọn cases kan tó ti ń jàràn èèyàn lọ́dọ̀ àwọn wọ́n ní àkọ́kọ́ ẹni tó kọ́kọ́ gbé wá síbẹ̀ ó wá láti ilẹ̀ Nàìjíríà nísìnyí àwọn cases wọ́n ní kò ní nǹkan kan ṣe pẹ̀lú apá ìwọ̀ oòrùn ilẹ̀ Africa ìyẹn West Africa so ó ti wà ní orílẹ̀-èdè UK ó ti wà ní US ó ti wà ní Canada wọ́n ní Canada náà ti ní báyìí ó dẹ̀ ti wà ní Nàìjíríà ẹ jẹ́ torí Ọlọ́run ẹ̀yin òbí bẹ́ẹ̀ bá ti ń rí tí ọmọ yín wọ́n ní ó máa ní sore throat tẹ́ bá ti rí tí ọmọ yín bá ti ń ṣe àròyé wípé ọ̀fun dùn mí mọ́ mi tẹ́dẹ̀ ti rí àwọn rashes ní ara rẹ̀ tó dàbí ewo tẹ́dẹ̀ ti rí tó ń rẹ ọmọ náà sí i tí ara rẹ̀ ń gbóná ẹ dákun torí Ọlọ́run má jẹ́ ajáfara o àìsàn ní bòmímọ́ra kí n pa ọ́ tú mi síta kí n fi ọ́ sílẹ̀ ẹ tètè gbé àwọn ọmọ náà lọ sí ilé ìwòsàn fún ìtọ́jú tó péye àwọn àgbà náà dábàá sì ti ń rí ní ara wa wípé ó dàbí pé àlàáfíà ara ti fẹ́ máa ṣe fíafíà ó dàbí wípé àgọ́ ara mi ò fẹ́ dàbí tàná mọ́ ẹ tètè gbé ìgbésẹ̀ ẹ lọ ilé ìwòsàn ẹ má ṣe save medication lágbára Ọlọ́run àti àwa àti ẹ̀yin àìsàn ò ní fi ọ̀dẹ̀dẹ̀ wa ṣe bùgbé ẹ jẹ́ ká tètè máa gbé ìgbésẹ̀ tá bá ti rí pé àlàáfíà ti fẹ́ máa ṣe ségesège ẹ jẹ́ ká dá dúró níbí ká lọ sílé agbára ètò sì ń tẹ̀síwájú ẹ kú ìkàlẹ̀. ẹ káàbọ̀ padà Ká Sálàyé ní ètò ní Ká Sálàyé tó sì ń bẹ lórí afẹ́fẹ́ lọ́wọ́lọ́wọ́ bó bá jẹ́ wípé ẹ ṣẹ̀ darapọ̀ mọ́ wa ni a ti sọ̀rọ̀ lórí ti àwọn elétò ìlera méjì kan ìyẹn dókítà kan àti nọ́ọ̀sì kan ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n ní kan lọ rọ́kúnlé látàrí wípé wọ́n darí aláìsàn lọ sí ilé ìwòsàn aládàáni láti ilé ìwòsàn ìjọba
àwọn méjì darí ẹ̀ lọ sí ilé ìwòsàn aládàáni èyí tí kò sì bá àlàkalẹ̀ iṣẹ́ ètò ìlera mu ní ìpínlẹ̀ Ọ̀yọ́ àti lórílẹ̀‐èdè Nàìjíríà wọn tàbí kan lọ́rọ́ kúnlé bẹ́ẹ̀ náà ni a ti sọ̀rọ̀ lórí ìbẹ́sílẹ̀ monkeypox àrùn monkeypox wọ́n sọ wípé àwọn àmì tá a máa rí ó yàtọ̀ díẹ̀ sí ti chickenpox measles dó ọmọ ìyá kan náà ní gbogbo wọn ṣùgbọ́n wọ́n sọ wípé ìyẹn àwọn rashes yẹn máa dàbí ewo wọ́n dẹ̀ sọ wípé ó ṣeé ṣe kó jẹ́ wípé àwọn ọmọdé ló máa ní ìdojúkọ rẹ̀ jù wọ́n sì sọ pé tẹ bá ti ń tọ́mọ yín ti ń ṣàròyé àbágbàlagbà gan ló ń ṣàròyé pé ọ̀fun ń dùn mí o ara mi ń ṣe sí kán tètè máa lọ ilé ìwòsàn òun náà ní nǹkan tí a ti pẹ̀kẹ́lù tẹ́lẹ̀ ní báyìí àjọ kan tó ń jà fún ẹ̀tọ́ ará ìlú ìyẹn àjọ serap ti kọ̀wé sí àjọ INEC wípé kí wọ́n ṣe àtẹ̀jáde àṣùwọ̀n àkọsílẹ̀ àṣùwọ̀n gbogbo ẹgbẹ́ òṣèlú tó fẹ́ díje dupò nínú ti ìdìbò ọdún 2023 wọ́n ní serap asks INEC to publish parties' financial transactions. ó tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ. bẹ́ẹ̀ ni ó tẹ̀ tí ó wà ní àlàkalẹ̀. in fact ó wà ní àlàkalẹ̀. ó ti wá dójú ẹ̀ báyìí because tá a bá wò ìyàlẹ́nu ló jẹ́ pé ìdìbò ọdún 2023 tó ń kanlẹ̀ kù yìí ó yàtọ̀ sí bí a ṣe máa ń ṣe tẹ́lẹ̀. àwọn ohun kan tí ò tí ì ṣẹlẹ̀ rí ó ti bẹ̀rẹ̀ sí í ṣẹlẹ̀ nínú ètò ìdìbò tó ń bọ̀ yìí pàápàá jùlọ tá a bá ní ká bẹ̀rẹ̀ pé nípa ẹlẹ́gbẹ́jẹgbẹ́ pé èló ni owó tí wọ́n ń gbà owó pé mo fi fẹ́ hàn pé mo fẹ́ díje ó ti fẹ́ ta Nàìjíríà ó ti bẹ́ẹ̀ di pé a fẹ́ ta Nàìjíríà bẹ́ẹ̀ ni débi pé ẹlòmíì ti fẹ́ lọ gbọ́ ọmọ ẹ̀ ṣòwò èèyàn fi 100 million naira fi ra fọ́ọ̀mù àwọn tó ní àwọn ìyẹn ẹgbẹ́ tó wà lórí àlééfà èyí tó tẹ̀lé èyí tó wà ń ta tó jẹ́ pé ẹgbẹ́ tí gbogbo èèyàn mọ̀ ìyẹn ẹgbẹ́ PDP àwọn ní 40 million pé àwọn dìtà àwọn jẹ́ kó wálẹ̀ wọ́n fi fàájú àwọn èèyàn mọ́ra ni wọ́n fàájú èèyàn mọ́ra pẹ̀lú 40 million naira tàbá tí wàá wo àwọn ẹgbẹ́ kékeré tó tún wá dìde náà kò sí ìtò kéré inú ẹ̀ ó ní 1 million ó ní 2 million tàbá wàá wo owó tí wọ́n ń pa now àjọ ẹgbẹ́ òṣèlú sìn ó ti wá di ibìkan tó yẹ pé ó ti di àjọ kan tó ń kó owó jọ mo wo ti APC lọ́jọ́ kan mo wò pé àbí àwọn ará bíi àbí wọ́n ń dọ́gbọ́n ṣe ìkówó jọ ni torí pà tí wọ́n bá ní wọ́n ta fọ́ọ̀mù pé mo fi fẹ́ràn tí wọ́n ń pa kíní kan bílíọ̀n lórí ẹ̀ ó tó kí bí àjọ serap gan ò bá sọ pé kí wọ́n ti àṣùwọ̀n wọn jáde ẹ̀kan tẹ̀ jáde ó tó káwọn ará lóbìnrin pé adúrò owó yìí kí lẹ fẹ́ fi ṣe so ó tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ torí pé tí wọn bá yẹ̀dí wọn wò ẹgbà 100 million naira lórí ọlọ́wọ́ èèyàn bí èèyàn 20 something èèyàn kan ṣó pé ni ó máa jókòó lórí àga yẹn kó máa di pé gbẹ̀yìngbẹ̀yìn àwọn kan kàn ṣòwò yẹn mọ́kùmọ́kù ni ìlú yìí mo ti rí tó jẹ́ pé ẹgbẹ́ òṣèlú tó bá ti dìbò tán wọn á kàn lọ́rọ́ kúnlé ni nígbọ̀n kankan mọ́ ó tún dìgbà tọdún mẹ́rin bí máa pé kò sí ohun tó burú ń bẹ̀ irú owó tó kó jọ yẹn tán bá sọ pé wọ́n ṣètò ìdìbò tán ìbò abẹ́lé tó ń bọ̀ lónìí torí wọ́n tó ti bẹ̀rẹ̀ ìwà ìka ni wọ́n ṣe tán ó wá kówó kan òkè ọ̀nà kan ò dáńbì kan o omi kan ò yọ̀ǹbì kan fi ṣe kọ́dẹ̀ kọ́ sí pé ẹgbẹ́ òṣèlú báyìí ló ṣe ó tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ kí ni pé gbogbo kan máa dúró dèjọba bàbá gbogbo àwọn tó ń gbówó ilé àwọn ní 100 million yìí owó tó ń gbélé yìí tó bá kórajọ káwó lẹ Yorùbá ń bí àwọn tó ń jáde wọ́n fẹ́ lọ bí abíyàn mẹ́fà abíyàn méjì tó bá kó 100 million that's close to a billion tó bá kówó yẹn jọ pé òkè ìlú Ìbàdàn la fẹ́ fi ṣe o ìlú Èkó la fẹ́ fi ṣe o àdúgbò kan la fẹ́ fi ṣe nípínlẹ̀ Ògùn wọ́n á ṣe kò dìgbà tá a dúró dèjọba ṣùgbọ́n àwọn lọ kówó yẹn síbì kan tó bá ti wá di pé wọ́n wá ṣe ìbò abẹ́rẹ́ tán wọ́n fìdí rẹmi tí ò sí nǹkan kan so a wá di pé ìbò lówó yẹn wà a di pé wọ́n ànímọ̀ ibi tó wó yẹn parí sí ó dáa bí àjọ serap bá sọ àwọn aráàlú gan ti ń béèrè a dẹ̀ ti ń sọ káàkiri àti ń fọn rere ẹ̀ lórí rédíò orí tẹlifíṣàn pé kí àjọ EFCC tó ń gbógun ti wà bàjẹ́ kán bèrè pé báwo náà ṣe náwó yìí ẹni tí àwọn bàjẹ́ bá ti ṣí mọ́ lórí kán tètè kì í mọ́lẹ̀ kán ṣèdájọ́ tó tọ́ fún torí pé àwọn táwọn wo iná ọ̀pọ̀lọpọ̀ náà tó ń díje yìí náà ọ̀pọ̀lọpọ̀ náà ti ṣe ìlú rí bàbá yẹ̀ wò ṣé ká sọ pé owó oṣù wọn ni wọ́n kó jọ ni wọ́n fi ṣe bàbá wò lọ wò bọ̀ bẹ́ẹ̀ ó lè jẹ́ lára àwọn gan lára àwọn tó ń ṣe ìlú rí tẹ́ pé owó tẹ́ kán fi ṣe kan sára àlù ni wọ́n kó jọ ni wọ́n fi ṣe so kán yẹ̀dí wọn wò kò sí ohun tó burú níbẹ̀. bẹ́ẹ̀ ni wọ́n ní kán yẹ̀dí wọn wò kò sí ohun tó burú níbẹ̀ tá a bá gbàgbé ó ti máa ń pẹ́ tí àjọ serap tẹ̀ ti máa ń tako ìjọba àwọn náà máa ń sọ wípé bẹ́ẹ̀ ni tó bá ti di wípé ọ̀rọ̀ election àbí ìdìbò ń bọ̀ àjọ serap yìí ló máa ń gba wọ́n máa ń gbẹnu àwọn aráàlú máa ń gba ẹnu wọn sọ̀rọ̀ wípé a fẹ́ mọ iye tó wà nínú àsùnwọ̀n àwọn ẹgbẹ́ òṣèlú tó fẹ́ kópa ó dẹ̀ ti wà kí dẹ́ ṣe wípé bí àjọ serap gbọ́ngàn dédé sọ wípé kí wọ́n tẹ̀ jáde ó wà nínú àkọsílẹ̀ section 86 verse 1 of electoral act 2022 yìí ó ti sọ wípé àjọ INEC ní ẹ̀tọ́ ó dẹ̀ gbọ́dọ̀ ṣe àtẹ̀jáde gbogbo annual transactions expenditures and assets of each political party wọ́n gbọ́dọ̀ ṣe àtẹ̀jáde ẹ̀ kí gbogbo ìlú gbọ́ kí wọ́n rí àti wípé
ẹgbẹ́ òṣèlú tó bá kọ̀ láti sọ wípé wọ́n gbé àṣùwọ̀n wọn kalẹ̀ fún INEC àbí nǹkan kan tí ajẹ́rẹ̀ wà bàjẹ́ yẹn bá ṣe mọ́ wọn lórí verse 2 of that section 86 sọ wípé ó ní ìjìyà ẹ̀wọ̀n oṣù 6 péré tàbí mílíọ̀nù kan náírà. Wọ́n á fẹ́ béèrè ta ni wọ́n fẹ́ jù sẹ́wọ̀n ṣé ẹgbẹ́ òṣèlú orúkọ yẹn bóyá APC bóyá PDP bóyá SDP ṣé ẹgbẹ́ òṣèlú yẹn ló fẹ́ wà nínú ẹ̀wọ̀n ni àbí wọ́n fẹ́ kó gbogbo àwọn tó wà nínú ẹgbẹ́ yẹn sínú ẹ̀wọ̀n torí àlàkalẹ̀ òfin orí yẹn kò yé mi. Òfin máa ní òfin ní gbogbo ìgbà àkọsílẹ̀ ló máa ń jẹ́ ó máa wá ní nǹkan tó ń pè ní interpretation ìyẹn ní yíyànnàná pé kí ni òfin yẹn sọ bọ́n ṣe sọ yẹn lóòótọ́ wọn specify bẹ́ẹ̀ pé bí ẹgbẹ́ òṣèlú àti ààrẹ àbíyàn ọkàn ṣùgbọ́n nǹkan tó ń sọ ni pé tá a bá ń sọ̀rọ̀ pé owó ní àjọ kọ̀ọ̀kan ó máa ń nẹ́nìkan tó máa ń bu ọwọ́ lu owó pé afẹ́ náà ibà yìí tí wọ́n máa ń pè ní financial secretary bóyá financial secretary bóyá treasurer ló ń gbà wá nǹkan kan bẹ́ẹ̀ nǹkan tí wọ́n ń gbìyànjú àti sọ ni pé bóyá torí pé tá bá wo session tó wà nù electoral law nǹkan tó pọ̀ ni káyé bá lè gbà àwọn tó jẹ́ agbẹjọ́rò àti adájọ́ wọ́n ti mọ̀ bó ṣe máa interpret bó ṣe máa yànnà náà pé nǹkan báyìí ni òfin yìí sọ so ohun tí wọ́n ń gbìyànjú àti sọ bẹ́ẹ̀ ni pé àwọn kan náà máa wà ń di owó tí ajé ìbàjẹ́ bá ṣí mọ́ ẹgbẹ́ APC lórí wọ́n á wò pé òkè ta ni financial secretary wọ́n á gbé òkè ààrẹ ìyẹn alága ẹgbẹ́ ló ní kí n bọwọ́ lùwé fún owó báyìí báyìí tó bá ti dárúkọ ẹnìkan yé gbówó èèyàn tó bá ti dárúkọ yẹn òun ni wọ́n máa ti mọ́lé ibi tẹ́mi ò ti fara mọ́ nínú òfin yẹn ni pé owó ìtanràn 1 million yẹn àbí ẹ̀wọ̀n oṣù 6 kọ́kọ́ máa sọ wọ́n á rí ẹ̀ka yìí máa sọ ẹ̀wọ̀n oṣù 6 yẹn iṣẹ́ àṣekára bó ṣe yẹ kó wà ń bẹ́ẹ̀ nìyẹn 1 million naira wọ́n á rí ìlú ìmọ̀ tí ń rí téèyàn máa kó 50 billion jẹ tó bá gbé lọ́kọ̀ tó bá ṣe tọ́tọ́ wọn á ní kó san owó ìtanràn 500,000 àbí kì í ṣe fọ́ gbowó yẹn o wọn á ní àníṣe àṣekára tó bá ti ṣí mọ́yàn kan lórí ẹ kọ́kọ́ gba owó tí ó wà lọ́wọ́ ẹ̀yìn tó jí kó yẹn ẹni kó lọ ṣiṣẹ́ àṣekára kó gbá títì kó lọ roko ọba kó wọṣọ pé kó fi roko ọba ìyẹn ní ìjìyà wọ́n á ti wò pé ìsìn tẹ́mi náà bá wà nípò kan àbí tí wọ́n náà bá wà nípò kan máa wò pé ṣebí tí n bá tẹ̀ kó 100 billion naira jẹ ṣe tó bá gbé mi dé kọ́ tó bá ṣẹjọ́ wọ́n á ní kí n san 1 million tó bá ní kí èèyàn san 2 billion nínú 100 billion ṣó hàn bẹ́ẹ̀ ẹnìkan ló kó owó tó yẹ kó sọ fún àwọn olùkọ́ni ilé àgbà bíi 80 billion ló kó jẹ ìsìn tó bá máa ṣe lọ ṣe bọ̀ bẹ́ẹ̀ kò ní lórí odidi olùṣirò owó yán owó tó kó jẹ yẹn ó sanwó àwọn lecturer yunifásitì ó san fún ọdún 2 owó tó nìkan dákò jẹ yẹn kó ó sọ tó nìkan kó ó fẹ́ gbó lọ sọ́run ni. àwọn akẹ́kọ̀ọ́ dẹ̀ wà ń lé nísì. àwọn yẹn dẹ̀ wà ń lé so irú ìyẹn bẹ́ẹ̀ sọ́mọ́ máa lọ lọ́wọ́ bẹ́ẹ̀ wọ́n lè ní kí ti fọ́n máa gbowó yẹn o ká ní ó yẹ kọ́kọ́ gbowó yẹn tán wá ní kó sanwó tán. gbogbo àwọn ohun ìní tó ní. tó bá gbogbo ẹ̀ wọn ò ní ṣe yẹn gbẹ̀ngbẹ́ tó bá rò lọ rò bọ̀ tán ìjọba ní nǹkan tó fi sọ ni pé nígbà tó máa gbàgbẹ́jọ́rò tí ọ̀rọ̀ bá ta lẹ́nu yẹn tó sọ̀rọ̀ dáadáa wọ́n lè ní kó san owó tanràn 1 billion àbí kó ṣẹ̀wọ̀n ọdún kan ẹ kọ́kọ́ gba owó yẹn 80 billion ibi tẹ́mi ò faramọ́ nínú sẹ́sàn yẹn nínú àlàkalẹ̀ yẹn mi faramọ́ bẹ̀ yẹn ṣùgbọ́n ó dáa kán gbé di wọn ra ná kán ṣàyẹ̀wò wọn pé òkè ẹ kówó jẹ òkè ẹni báyìí ló kàn kán fi mú ẹ̀dánrin kó wọṣọ pé kó fi roko ọba ìtì mo tó wà ń bẹ̀ ní but kó mú 1 million wá wọ́n á rí. ohun tí owó tí òtò tẹ̀ fi mutí bẹ́ẹ̀ náà ni ẹni tó jẹ́ igbákejì olùdarí àjọ serap yẹn ìyẹn Olúdáre ó sọ wípé kí INEC tètè ṣiṣẹ́ pẹ̀lú àwọn àjọ tó bá tọ́rọ̀ bá kùn láti rí wípé gbogbo àwọn vote buying àwọn tó ń fowó ra ìbò wọ́n láwọn kan wà pé 250 naira sí 14,000 ẹlòmíì fi ń ra ìbò then Èkìtì àti Ọ̀ṣun tẹ̀wọ̀n pé ìdìbò gómìnà bẹ́ẹ̀ ni ó ní kí INEC ṣe gbogbo ètò tó bá yẹ láti rí dájú wípé gbogbo àwọn tí wọ́n ń fi owó ra ìbò wọ́n dá wọn lọ́wọ́ kọ́ àkọ́kọ́ ẹ̀kejì ní pé gbogbo àwọn màgòmágó tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ètò ìbò èyí tó ti ṣẹlẹ̀ ní ọdún 2019 serap ti sọ wípé kí àjọ INEC kí wọ́n pa kítí mọ́lẹ̀ nísìn fún ìtè bẹ̀rẹ̀ ẹjọ́ lórí ẹ̀ kútẹ̀ tó di wípé ìdìbò 2023 ó máa wọlé kí Ọlọ́run kó ràn wá lọ́wọ́ èyí tí a máa fi kásẹ̀ abala yìí lẹ̀ òun náà ni èyí tí wọ́n sọ wípé depreciating naira sack Emefiele now ASUU tells Buhari wọ́n ní lórí ọ̀rọ̀ owó náírà tó ń fojoojúmọ́ já wálẹ̀ sí dọ́là wọ́n ní kí bàbá wa ààrẹ Muhammadu Buhari kí ó fi ìwé gbélé ẹ̀ lé Godwin Emefiele tó jẹ́ gómìnà ilé ìfowópamọ́ erin lónìgbò ìyẹn ti Central Bank Nigeria pé kí wọ́n fi lé lọ́wọ́ pé bàbá èyí tẹ́ ṣe ń bẹ̀ ó tó àwọn ASUU ló sọ fún Buhari inú mi sì dùn wípé bàbá mi tó ti ń bá a sọ̀rọ̀ látẹ̀kọ́
He's a senior lecturer. In fact, he's one of my own lecturer ní Unilag. Mo mọ̀ pé máa rọ̀rọ̀ sọ lórí ẹ̀. Kí lẹ fẹ́ sọ lórí ẹ̀ báyìí? Ó tó ká sọ fún wọn pé kò tẹ̀ pé ẹ̀yin lẹ́ ń gbẹnu asùn sọ̀rọ̀ báyìí o. Kì í ṣe pé kán tẹ̀ wá lé wọn kúrò ní, kì í ṣe pé ní kán lọ gbélé nìkan, ó yẹ kán yẹ̀dí wọn wò. Torí pé tàbá wọn tó ń díje náà sọ pé wọ́n fẹ́ ṣepọ̀ ààrẹ sìn kó tó di pé awuyewuye wálẹ̀. Bẹ́ẹ̀ni. Tí a bá wò lára àwọn tí ó jáde sìn lóò wọ́n sọ pé àwọn kọ́là àwọn fowó àwọn ra fọ́ọ̀mù. Ó bá jẹ́ ìyàn ìjẹ́ máa sọ pé ìjẹ́ fowó yín. Èmi ò tí ì mọ rúùlù tí wàá fẹ́ náwó mílíọ̀nù torí mi tó ò ní sọ fún mi. Àwọn yẹn pọ̀ 100 million láwọn sọ̀rọ̀ ẹ̀ yìí. Àwọn kan tí wọn wá rí fowó ṣe ni wọ́n wá dáwó jọ ni wọ́n wá gbé fún wọn, wọ́n wá fi lọ ra fọ́ọ̀mù. Wọ́n wá ra fọ́ọ̀mù fún ẹ tán. Awuyewuye pé nítorí ó ní iye delegate tó máa bọwọ́ lu ìwé yẹn kó tó di pé wọ́n á lọ submit ẹ̀ bóyá bàbá ò rí kò ráwọn àwọn èèyàn 370 bóyá wọn ráwọn èèyàn bọwọ́ lù tán so gbẹ̀yìn wọn rí fọ́ọ̀mù yẹn ó padà liquidate wọn lọ́wọ́ wọn rí nǹkan kan fi ṣe 100 million jóná ó yẹ kán bi wọn pé èló lówó oṣù wọn ibo ni wọ́n ti rí owó yẹn dé ọ̀rọ̀ náírà ó ṣe náírà tí à ń pariwo pé kí wọ́n ní kán lọ rọ́kúnlé ó tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ náírà tá bá wo gbowó tán náà lágbàáyé sí ó fẹ́rẹ̀ jẹ́ náírà ló fẹ́ẹ́ lè yàyẹ̀yẹ́ jù. ó ti di 420 naira 33 kobo to $1 báyìí. $1 báyìí tó máa dọ̀là sí ó tún lè tún di bí 450 ó tún lè di bí 500 ojoojúmọ́ òun ṣe ni ní tọ́ọ̀sì 419 naira ní tọ́ọ̀sì. so ojoojúmọ́ so ó gbà bẹ́ẹ̀ ó mì pé tó yẹ pé iṣẹ́ ká wọn lára iṣẹ́ tá a gbélé wọn lọ́wọ́ tó yẹ pé ó ká wọn lára ni wọn ò ní fi bẹ́ẹ̀ lẹ̀ máa lọ dupò ààrẹ torí pé ó pọ̀ lọ́wọ́ wọn àwọn òṣè kìíní kan ojú wa báyìí láti ni wọ́n ṣe ń bíráǹdì mọ́tò tí wọ́n ń kọ Emefiele sí ó fẹ́ dipò ààrẹ ó pọ̀ rẹpẹtẹ gbogbo ọ̀nà Òṣòdì yẹn pósítà wọn ló lọ rẹ wọ́n dẹ̀ láwọn ò mọ̀ ń pa ẹ̀ so ó gba kán ní kán lọ jókòó torí pé iṣẹ́ ò ká wọn lára nígbà tó bẹ̀rẹ̀ sí pariwo pé kán lọ tọwọ́ bọ̀wé ẹni tó bá fẹ́ díje kìíní kan ẹni ọjọ́ mẹ́ta láti pé àgbúrò kankan mọ́ ìyẹn ni pé wọ́n ti sinmi ẹ̀dọ̀ pé àwọn ò díje mọ́ so ó gba kán káyẹ̀dí wọn wò ó gba kán ní kán lọ jókòó ńlé kápẹ́ni tó ṣe tá àti ṣiṣẹ́ síbẹ̀ yẹn kí ni ìṣòro wa pẹ̀lú náírà ní black market tó fi bojúmọ́ já wálẹ̀ kí ni ìṣòro wa kí là ń rà lókè òkun tá a lè ṣe ń bí then tẹ́pẹ́ kankan wà tá a rà ní òkè òkun tá a lè ṣe tá a bá ní alternative fún àwọn nǹkan yẹn a ṣe máa lò ná kákó sọ pé bẹ́ẹ̀ tó ní nǹkan tá a ń rà lókè òkun ní dọ́là àti náírà ṣe ń fagagbága so ojoojúmọ́ kó máa fò sókè yìí kò sí nǹkan kan onígàrí ń sìn èèyàn tó ń ta gàrí lórí igbá tó bá dé bẹ̀rẹ̀ ta onígàrí tí wọ́n tó bá bẹ̀rẹ̀ pé kí ni a ní dọ́là ni so ẹni tó ń ta bisikíìtì lẹ́gbẹ̀ẹ́ kí ni a ní dọ́là gbogbo nǹkan ọrùn dọ́là yẹn ló wà ṣáwà kí ló kà wá pẹ̀lú dọ́là ṣe bí náírà làwà náà ń bí so ó gba kí wọ́n ní kán lọ jókòó ńlé fúngbà díẹ̀ bí wọ́n dẹ̀ ṣe ń ṣe yẹn sìn inú mi dùn pé bí àjọ asùn ti bẹ̀rẹ̀ sí tẹnumọ́ yẹn nígbà tá àjọ asùn bẹ̀rẹ̀ sí tẹnumọ́ ọ̀gbẹ́ni tí wọ́n ní kó 80 billion jẹ wọ́n bẹ̀rẹ̀ sí sọ pé ìgbólówó wà tó padò pé IPPIS náà máa fi san owó kankan àṣé ó níbi tí ó ń gbà jí owó Nàìjíríà nígbẹ̀ yẹn so eléyìí náà sì dọ́là fò sókè ó fò sílẹ̀ yìí tí wọ́n bá lé Emefiele kúrò bẹ́ẹ̀ sí àárá ṣe ohun tó ń ṣẹlẹ̀ tó jẹ́ kí so tán lé kúrò kán ṣàyẹ̀wò ibi tán wà yẹn ohun tó tọ́ ohun tó bójúmu ni òun dá súbèrè fún. Tábà dẹ́gbàgbé wípé dọ́là ti wà ní 444 naira tẹ́lẹ̀ tó $1 kó tó di wípé ó já wálẹ̀ sí 420 ní tọ́ọ̀sẹ̀ yìí 419 ni wọ́n ṣì mú nísìnyí 420 naira 33 kobo. kò ń dúró ojoojúmọ́ ló kò sókè ó ń lọ sókè ó ń wálẹ̀ so wọ́n sọ pé bàbá Emefiele ó dàbí wípé ti ààrẹ tẹ́ fẹ́ díje dupò ẹ̀ òun ló lẹ fẹ́ gbájúmọ́ nísìnyí tábà dẹ̀ gbàgbé lórí ti ọ̀rọ̀ ó fẹ́ díje dupò kò fẹ́ díje dupò gan nísìnyí ó sì wà nílé ẹjọ́ báyìí. ó wà nílé ẹjọ́. bẹ́ẹ̀ nílé ẹjọ́ kan ní Delta wọ́n lè ti sún sí on the 25 ìbéyìí náà ni ṣé nǹkan 25 àbí ọ̀la so wọ́n ti sọ wípé wọ́n máa continue ìdájọ́ yẹn tábà dẹ̀ gbàgbé pé National Youth Council náà wọ́n ti sọ wípé kí ààrẹ Muhammadu Buhari dá Emefiele dúró lórí wípé òun ti fẹ́ díje dupò ààrẹ lẹ́yìn tó dẹ̀ sọ wípé òun ò mọ̀ ń pa ẹ̀mọ́ kíníkan wọ́n sọ wípé sí iná kò tún sì lẹ́tọ̀ọ́ láti padà torí wà nínú àlàkalẹ̀ gan wípé tí ó bá tiẹ̀ wá sọ wípé òun tún fẹ́ padà ààrẹ Muhammadu Buhari ṣẹ̀ṣẹ̀ máa fi orúkọ ẹ̀ ṣọwọ́ sí ilé ìgbìmọ̀ asòfin àgbà ni so wọ́n á ṣètò bẹ̀rẹ̀ afresh ni ṣùgbọ́n ó máa ń ṣe mílà ní wípé ní orílẹ̀-èdè Nàìjíríà bóyá rule of law kò ní ìtumọ̀ kankan nínú ìjọba àtàwà yìí wọ́n kàn máa ń ṣe bó ṣe wù wọ́n ni bàbá Emefiele wọ́n sọ wípé kán dá yín dúró àwọn asù ti sọ̀rọ̀ wípé tó bá jẹ́ pé ẹ fẹ́ lọ jẹ ààrẹ ni ẹ lọ gbájúmọ̀ yẹn ẹ wo ní báyìí a máa dánu dúró díẹ̀ náà tá a bá padà dé èmi àti wọn náà la ṣe máa wà níkàlẹ̀ kí ni àkòrí pàtàkì tá a fẹ́ pẹ̀kẹ́ lù à ń bọ̀ náà.
káàbọ̀ padà ká ṣàlàyé ní ètò ní ká ṣàlàyé tó sì ń bẹ lórí afẹ́fẹ́ lọ́wọ́lọ́wọ́ bó bá jẹ́ wípé ẹ̀ṣẹ̀ dédé amóhùnmáwòrán yín ni a ti sọ ọ̀pọ̀lọpọ̀ rọ̀ lórí àwọn ìròyìn tó hàn dé jùlọ ní orílẹ̀-èdè Nàìjíríà ní báyìí àkòrí pàtàkì tá a fẹ́ pẹ̀kẹ́lù òun náà ni ti ọ̀rọ̀ ètò ààbò bá ṣe ń mójútó ọ̀rọ̀ ètò ààbò kí ni ọ̀rọ̀ ètò ààbò kí ló dì báyìí ní orílẹ̀-èdè yìí láti àwọn ìgbèríko wa sí àwọn ìlú ńlá bíi ti ìpínlẹ̀ Èkó ti àwàyé èmi àti bàbá wa tájọ wà ní ilé agbára náà ni àjọ máa mẹ́nubà ọ̀rọ̀ ètò ààbò ti di tọrọ fún kálẹ̀ látìgbà tí àwọn Boko Haram ti bẹ̀rẹ̀ ní 26 of July 2009 banditry bẹ̀rẹ̀ ní 2011 ìpànìyàn lé ní ìpànìyàn lọ́la Fúlàní herdsmen clash lé ní lọ́la ká máa pààyàn torí wípé ó sọ̀rọ̀ kan sí ànábì Muhammad gbogbo ẹ̀ ti wá di tọ́rọ́ fún kálí báyìí kí ni a lè sọ lórí eléyìí kí lójú ìwòye ti yín lórí ẹ̀. bàbá wo ọ̀rọ̀ ètò ààbò báyìí ó dàbí pé ó ti wá di nǹkan sí wa lọ́rùn lórílẹ̀‐èdè Nàìjíríà pàápàá jùlọ ọ̀rọ̀ iṣu àwọn banditry tó ń wá láti àríwá bàbá wo wàhálà ètò ààbò tá kọ́kọ́ ní tó jọ́kọ́ jẹ́ ìṣòro Nàìjíríà àti gbogbo ìwé ìròyìn ń gbé lójoojúmọ́ táwọn èèyàn ń sọ tó dẹ̀ ń kọ́ àwọn èèyàn lóminú ní ọ̀rọ̀ àwọn banditry yẹn àwọn herdsmen tó ń wọnú igbó tó ń ṣe oríṣiríṣi àwọn gangan ni lóòótọ́ aláwọn ìdojúkọ ètò ààbò kọ̀ọ̀kan ní àwọn agbègbè ṣùgbọ́n ìṣòro tó bá Nàìjíríà tí gbogbo àgbáyé ń gbé tí CNN ń sọ tí BBC ń sọ òun gan làwọn arábí yìí ṣùgbọ́n tá a bá ní ká wò ó dàbí pé ìjọba wa àtàwọn aráàlú pàápàá jùlọ ìjọba ló kàn díẹ̀ lọ́rọ̀ aráàlú lọ́rọ̀ tó wà lẹ́yìn ó dàbí ìjọba wa wọ́n rí ọ̀rọ̀ ètò ààbò gẹ́gẹ́ bí nǹkan tó jẹ́ pé ó ṣe pàtàkì bá a bá dẹ̀ wá fẹ́ bára wa sòótọ́ ọ̀rọ̀ nílé ayé tá a wà yìí a lè ṣohunkóhun láìsí ààbò torí pé a wà ní orí ẹ̀rọ láàárọ̀ yìí à ń sọ̀rọ̀ báyìí lórí tẹlifíṣàn à ń sọ̀rọ̀ báyìí torí pé ààbò wà ń lù á lórí ọ̀fẹ́ láti jáde láti inú ilé tí ìpààyàn bá wà tí dúkèdúrè bá wà láàrin ìlú àní lè gbà sórí ètò kò sí bá fẹ́ ṣe bẹ́ẹ̀ náà ni ẹni tó fẹ́ lọ tajà so ètò ààbò tí ò bá sí ètò ààbò tó péye ọrọ̀ ajé kò ní yá ètò ẹ̀kọ́ àwọn ọmọ ò ní lọ léèwé ètò ìlera àwọn olóṣègùn àwọn iṣẹ́ ètò ìlera gan wọn ní wá débi pé àwọn ọmọ máa gbé aláìsàn wá bẹ́ẹ̀ àwọn tó ń lọ sóko ò ní lọ sóko bàbá wo ń sìn àwọn oúnjẹ kan ti bẹ̀rẹ̀ sí wọ́n sìn gbogbo oúnjẹ ló wọn òkìtẹ́ ń ṣe àwọn oúnjẹ kan bébí bisikíìtì táwọn ọmọdé ń jẹ gan tí torí pé àwọn àgbẹ̀ wọn ò lè lọ sóko náà tá bá wo bí tọ́rọ̀ ètò ààbò dé sìn ká wá wo bọ́jẹ̀tì wa lọ́dún ìyẹn gan ló máa ń dùn wá ẹ wo bí ẹni tá a sọ pé kó 80 billion jẹ àbí kíní kan sìn ìyẹn nìkan lásán nígbà tá a fojú wo owó bíi mínísírì mẹ́ta ló kó jẹ yẹn ní 80 billion yẹn àwọn kan bíi 35 kan bíi 25 kan bíi 35 bó ṣàṣe rí lẹ́nìkan kó jẹ yẹn ó mì pé owó tó máa tẹ́kẹ̀ mínísírì bíi mẹ́ta lòun nìkan kó jẹ tí ò dẹ̀ kó rí bẹ́ẹ̀ kí ni ìṣòro ta ní pẹ̀lú ètò ààbò ṣé àwọn ẹlẹ́ṣọ́ ètò ààbò ṣáwọn ni ò tó ni anáwọn police náà police alóríṣiríṣi department ló wà ń bẹ anáwọn counter terrorism anáwọn civil defence oríṣiríṣi rapid response gbogbo náà wà ń bẹ bí ò bá tó àwọn ológun wà ń bẹ ológun orí ilẹ̀ ológun ojú omi ológun òfurufú kọ́ dá papọ̀ kí ni ìṣòro wa pẹ̀lú ètò ààbò bàbá wò ó sìn Nàìjíríà ti wá kúrò níbi pé o lè rìn tòrútòrú sìn tó bá ti di bí aago 7 aago 6 àwọn ọ̀nà kan wà lọ́nà gbó gbọ́dọ̀ gbábẹ̀ ẹ̀ńtàn bá jí gbé wọ́n máa àtáàkì wọn wọ́n á pa wọ́n á ṣe oríṣiríṣi ìrẹ́nìjẹ oríṣiríṣi ajínigbé lọ́sàn-án ajínigbé lóru kò sẹ́nìkan tó sèfù mọ́ wọ́n ń gbé tálíkà wọ́n ń gbọ́mọ olówó ọ̀rọ̀ ètò ààbò ti wá di nǹkan báyìí tó yẹ kí ìjọba mójútó. lẹ́nu lọ́lọ́ ìdẹ́ ni tí àbágbàgbé tí ròyìn jáde wípé gọ́vnà Anambra State Charles Soludo ẹni tó ń ṣojú ẹkùn dìgbò tiẹ̀ gangan wọ́n gbé wọ́n dẹ̀ bẹ́ẹ̀ ní orí nísìnyí ó ti gbé 10 million naira kalẹ̀ wípé anybody tó bá ní information lórí àwọn kìnìún náà mo wá fẹ́ bẹ̀rẹ̀ ṣé gbígbé 10 million naira kalẹ̀ wípé anybody tó bá ní information lórí irú àwọn tó pa irú aṣòfin yẹn òun ló mátà ni àbí láti sọ wípé báwo gangan ló ṣe ṣẹlẹ̀ báwo ni wọ́n ṣe torí mo mọ̀ pé àwọn aṣòfin wọ́n máa ń ní àwọn ọlọ́pàá àwọn ẹ̀ṣọ́ ààbò tó máa ń dáàbò bò wọ́n báwo ni wọ́n ṣe rí wọn ṣé àbọ̀dé wà ni wọ́n fi rí irú aṣòfin bẹ́ẹ̀ ni wọ́n fi rí pé tó fi wá di wípé àwọn ń gbé 10 million naira kalẹ̀ ní ìsìn wípé ẹni tó bá ní information nípa irú àwọn èèyàn báyìí. ihun tó yẹ kíjọba ṣe ń gbà mí wọn á filẹ̀ wọn ò ní ṣe bàbá wo orú àjọ sẹ̀ráàpù yìí tó ń tan pínpín ìjọba pé kí ló tẹ̀ ṣe lé nísìnyí yẹn kú wọ́n fún wọn ní 10 million àwọn nìkan máa wá ṣé 10 million yẹn tí wọ́n bá fi ìkúpọ̀ àwọn agbófinró pé ó yá ẹ bọ́ sí ìlú o ṣé ẹ mọ̀ bí tí owó yẹn máa dé èèyàn bá ti wá kú tán
so tí wàhálà bá ti ṣẹlẹ̀ tán táwọn máa wá ohun tí ò lẹ́sẹ̀ ńlẹ̀ 10 million yẹn kan wá àwọn tí ó ṣekú pa ṣé tí wọ́n bá wá àwọn tó bá ṣekú pa yẹn tán ṣé ẹni tí ó ti kú ṣó máa jí ni irú àwọn àjọ sẹ̀ráàpù yàtọ̀ àwọn àjọ kọ̀ọ̀kan tó yẹ pé wọ́n ń ṣiṣẹ́ takuntakun láti rí pé ìwà àbàjẹ́ ò gbọ́dọ̀ dúró yìí irú wọn ni ìjọba ò bá máa fún lówó pé òkè ẹ dìde kò ṣe pé mò ń gbẹnu sọ fún wọn. ìjọba ò ní lè fún wọn lóòótọ́ àwọn máa ń tako ìjọba ni. àwọn ìjọba wa rí wọn gẹ́gẹ́ bí ọ̀tá. now bírú àwọn àjọ sẹ̀ráàpù bá dìde irú ẹ̀kan gbé irú Sólúdò yẹn kọ́ gbé lọ ilé ẹjọ́ pé ṣé ohun tó yẹ kó ṣe nìyẹn àwọn ọlọ́pàá tó wà ń lù bẹ́ẹ̀ bá bẹ̀ lọ́wọ́ àwọn ọlọ́pàá ẹwọ àjọ àwọn Àmọ̀tẹ́kùn tí kátẹ́dúpẹ́ lọ́wọ́ àwọn ilẹ̀ Yorùbá pé àjọ Àmọ̀tẹ́kùn tán dálẹ̀ yìí nígbà tí mo láǹfààní àti lọ sí olú iléeṣẹ́ wọn ní ìlú Ìbàdàn lọ́nà gbọ̀ngàn tí mo lọ bá wọn sọ̀rọ̀ nígbà tí mo ń ṣe ìwádìí kan lórí ó ṣe ètò ààbò kò ṣe ètò ààbò wọ́n láti máa sọ pé Ọ̀yọ́ tó ní 33 local government wọ́n ní mọ́tò 33 mọ́tò kan fún local government fún patrol ẹyọ kan ṣoṣo mọ́tò àwọn ò tún nílé epo nínú so bí ó lè bá wá dé àbẹ́ tó wù àbàjẹ́ bá wá pààyàn tó ń sá lọ kí ni wọ́n fẹ́ fi lé tí mọ́tò bíi 10 bá wà ní local government kan ṣo táwọn kan gba ọ̀nà Ṣakí táwọn kan gbọ̀nà ọ̀nà Òṣogbo àwọn kan gbọ̀nà Ìbàdàn wọ́n pàdé níbì kan kò síbẹ̀ ní ẹ ti máa mọ̀ sátó but àwọn gbé mọ́tò ẹyọ kan wọ́n ń lé ẹni tó wá ṣiṣẹ́ ibi á ti ṣamẹ́ á ti spy gbogbo àdúgbò á ti mọ ọ̀nà tó máa gbà sá lọ kò ní sẹ́pọ̀ nu mọ́tò yẹn tó bá gbé mọ́tò ní tí àwọn tó wà Ìbàdàn bá gbé mọ́tò ní ìlú Ìbàdàn tán forí lé Ìkirè ọ̀nà Ṣakí àbọ̀ fọ́nà ọ̀nà Ṣakí tí wọ́n ń lọ tí wọ́n ń lé wọn tẹ́pọ̀ bá tán lọ́nà nu ti àwọn ẹlẹ́ṣọ̀ ńkọ́ kí ni wọ́n fẹ́ fi lé wọn àwọn nǹkan tó yẹ kán ṣe nìyẹn irú àwọn ètò ẹ̀kọ́ pè lẹ́jọ́ nìyẹn pé Sólúdò ó gbé 10 million naira lẹ̀ 10 million yẹn àwọn ẹ̀ṣọ́ ààbò ó ṣe fowó yìí ràn wọ́n lọ́wọ́ ẹ gbé 10 million lẹ̀ ẹ máa wá wọn tó bá wá rí àwọn wọn tẹ̀ wá ní rí wọn ni gbọ́dọ̀ ti fẹ́ rí wọn ṣé ènìyàn ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí pààyàn Nàìjíríà ni àìmọye ẹ̀mí tó ń bọ́ tí a gbọ́ torí pé nìyẹn ó jẹ́ ẹni tó ní kìmí tó yẹ kó jẹ́ èèyàn ńlá ni àìmọye ẹni ti bọ́ sọnù nílọ́lọ́ àárọ̀ ìgbọ̀n ìròyìn kan tún ṣe jáde wípé evangelist kan àtọmọ ẹ̀ wọ́n ń jáde nínú mọ́tò àwọn ajínigbé dẹ̀ fà wọ́n bọ́lẹ̀ nínú mọ́tò wọ́n dẹ̀ kidnap wọn wọ́n wá ránṣẹ́ sí àwọn èèyàn wọn wípé kó máa san 10 million naira àwọn ẹbí ní bẹ́ẹ̀ bá ta gbogbo wa tẹ́ ẹ tà wá pọ̀ àká 10 million naira 1 million naira péré ni wọ́n rí gbélé àwọn èèyàn wá sọ pé tí 10 million naira yẹn ò bá pé kí wọ́n máa expect àwọn èèyàn wọn padà. ìbéèrè tó yẹ ká máa bira wa òun ni mo fẹ́ fi padà sọ́dọ̀ Emefiele tí wọ́n ní kó lọ rọ́kúnlé 10 million 1 million 100 million wọ́n gbà ṣé káàṣì náà ń gbowó yẹn ni tó yẹ pé káàṣì náà ti ń gbà kí ni àwọn ẹ̀ṣọ́ ètò ààbò kí ni wọ́n ń ṣe tó yẹ pé báǹkì ni wọ́n ń gbà sí ṣé àkáǹtì yẹn tó wà traceable ni ta ló ń ṣí àkáǹtì wọ́n ń ṣe kíní kan pé KYC pàtàkì jùlọ NIN ṣé wọ́n lè trace wọn ni ṣé píṣọ tó bá ní wọn tọwọ́ ẹ̀sà àkáǹtì kan ṣé tó bá lo NIN wọ́n á rí píṣọ ẹni tó ṣe wọ́n ṣe mú mẹ́ta mẹ́rin kan declare wanted pé ok wọ́n ti pé wọ́n ń wá wọ́n ti gbowó lọ́wọ́ àwọn èèyàn kò sí ìdí nìyẹn ló bá dábìí padà síbi pé ètò ààbò láti ìgbèríko wá sí gbòòrò kò síbi tó máa sá sí lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n bá sá lọ sí ìgbèríko wọ́n á ti rí inú ìwé ìròyìn pé wọ́n ń wá lágbájá ó wà tí ò dáa ẹjẹ́ á tì wọ́n síta ṣùgbọ́n tó bá ti ṣe tá bá ti gbọ́ ọjọ́ méjì ọjọ́ mẹ́ta pé wọ́n jiyàn wọ́n ṣe kinní kan wọ́n gbáyé kan ibi tó mọ nìyẹn ìròyìn òun kọjá abẹ ó dìgbà tí mi bá tún ṣẹlẹ̀ Èkó yìí ni wọ́n ti pẹ́ nìkan nínú BRT ọmọ tó pa ọmọ tó pa yìí nígbà tó ṣe tí wọ́n gbé ẹni ẹ lọ ibi tẹ́jọ́ yẹn parí sí báyìí. ìgbà yẹn gan ẹ̀bùn Adégbòrúwá tó jẹ́ lọ́ọ̀yà kan sọ wípé kí wọ́n compensate àwọn òbí ọmọ yẹn pẹ̀lú 100 million naira ṣé ok ó sọ wípé 100 million naira yẹn ò tó ẹ̀mí ṣùgbọ́n ó máa tiẹ̀ ṣì rọ̀ wọ́n lọ́kàn díẹ̀ ṣùgbọ́n dìsí àwọn tó ṣiṣẹ́ ńlá bí yẹn wọ́n sọ wípé máa yẹn ti wà nínú àtìmọ́lé ìyẹn Anini àbí kí lorúkọ Andrew ọmìnì kúrọ̀kúrọ̀ àbí kí lorúkọ mo rántí pé ìgbà náà tá à ń sọ̀rọ̀ lórí program bẹ́ẹ̀ a bẹ̀rẹ̀ sí ní forúkọ ẹ̀rẹ́rìn ní Andrew ọmìnì kúrọ̀kúrọ̀ tó jẹ́ dẹ́rẹ́bà kí ni wọ́n ń ṣe fún ní àtìmọ́lé tó wà bá ìròyìn ò jáde lórí ẹ̀mọ́. ìyẹn lọ bẹ́ẹ̀ yẹn ọmọ tí wọ́n sun ní Sokoto tán ní òun Deborah àbí kinní kan tí wọ́n ní ó ṣe kinní kan. bẹ́ẹ̀ ṣe mọ̀ pé àwọn kan tún ti wọ́n ní wọ́n fọwọ́ òfin gbé àwọn méjì. bẹ́ẹ̀ ni. àwọn yúùtù kan dẹ̀ tún ti bọ́ta wípé wọ́n gbọ́dọ̀ fi wọ́n lẹ̀. ìròyìn kan jáde kan tí mo gbọ́ bí omi tí confam ló yẹn tó dàbí pé wọ́n sọ pé gọ́vnà Sokoto Tambuwa ní pé kí wọ́n fi àwọn pípù yẹn lẹ̀. ìyẹn nìkan kọ́ àwọn lọ́ọ̀yà 37 ni wọ́n ń gbèjà ẹni tó pààyàn nínú ìlú yìí náà ni à ń ṣe yẹn ìyẹn ò tí ì débi kankan náà tuntun dáná sẹ́nìkan lẹ́kọ̀ọ́ tá a wà ní ẹ̀ yìí náà. kódà Bauchi wọ́n dáná sun wọ́n ṣèyàn àwọn èèyàn púpọ̀ léṣe wọ́n pa èèyàn méjì ní Bauchi látàrí blasphemy yìí náà ni o lẹ́nu lọ́lọ́ yìí ìyẹn bí àjẹ́ tàbí ìjẹ́ni wọ́n sọ wípé lady kan ó ń ṣe WhatsApp video kan níbi tí one Muslim convert ìyẹn di Christian pé ó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ nípa Prophet Muhammad tó di pé lady yẹn kò share video yẹn
wọ́n ti dáná sun ọ̀pọ̀lọpọ̀ church, wọ́n dáná sun wọ́n ní gbogbo èrè àtàwọn Christian wà ní Bauchi, wọ́n ti dáná sun ilé, wọ́n dáná sun ohun ìní lóríṣiríṣi, èèyàn méjì ni wọ́n ti pa, wọ́n ṣe àwọn pásítọ̀ kan léṣe lórí ọ̀rọ̀ ètò ààbò tá à ń sọ yìí náà ni. Kí ni ìjọba lè ṣe sírú nǹkan báyìí? Àdàkọ̀ máa wò á máa fọwọ́ lẹ́rọ àmà wò ni. A máa pariwo ni ó ní mo ṣe láìkè àkórí yẹ pé ètò ààbò láti rúrà wá sí ọ̀bá ìyẹn láti gbèríko wá sí ìlú ńlá báyìí. Àwọn nǹkan tí mo rí tíjọba lè ṣe tó lè ṣe ni pé mo ṣe ń gbóṣùbà fáwọn tó dá ètò community police ilẹ̀ Àmọ̀tẹ́kùn yẹn lẹ̀ lẹ́kọ̀ọ́ náà sí ara àwọn fìjìláńtì ara àwọn neighborhood watch tó ń ṣiṣẹ́ káàkiri. Ètò ààbò sì ó ti di pé ojúlára kan fi ń ṣọ́rí. Kì í tún ṣe tìjọba nìkan gan, àwa èèyàn fún ara wa bí nǹkan tí mo máa ń tẹnu mọ́ lórí ètò. Torí pé tí a bá wò ó tá a bá sọ pé ìjọba tá a bá wo process tó fi ń gbà àwọn èèyàn síṣẹ́ iṣẹ́ ètò ààbò tó bá gbà wọ́n tán ló ṣe máa ń ṣe posting wọn ẹni tí ọmọ Kaduna wọ́n lè gbà síṣẹ́ kan gbé wá sẹ́kọ̀ọ́ wá ṣiṣẹ́ ọmọ Èkó wọ́n lè gbé lọ Kaduna ẹni tí ò gbédè kò dẹ̀ máa dúpọ̀. Ó ti wá di pé ojúlára kan fi ń ṣọ́rí báyìí tó bá gbé wọn wá fún wa ká gbìyànjú àti máa relate àti máa bá wọn ṣe àbọ̀ fún ara wa àmọ́ wọn tí ò da aládùúgbò wa àmọ́ wọn tí ò níṣẹ́ lọ́wọ́ àárí láàárọ̀ àárí lọ́sàn-án wọn ní òótọ́ ń ṣe ẹ já béèrè lọ́wọ́ wọn ká má fi ṣe kà kí community policing yẹn kò ń ṣe community policing tíjọba dálẹ̀ bí Àmọ̀tẹ́kùn àwa náà ká máa police fún ara wa lágbájá ó ṣe ṣe báyìí ẹni tó bá hùwà tí ò dáadáa dùgbò ẹ jẹ́ ká fi tójọba létí kó lè jẹ́ pé lórí òótọ́ kì í ṣe pé lágbájá ṣẹ̀mí Ọláìdé ṣẹ̀mí ò jẹ́ lọ fẹjọ́ ẹ̀sùn kan wá mú kó má sí yẹn bẹ́ẹ̀ àwọn ọ̀nà àbáyọ nìyẹn àwọn àjọ tó bá dẹ̀ tó kó ara àwọn àdúgbò tó ń pé wọ́n ní CDC tó ní CDC tó ní CDA inú ẹ̀ náà ní CDA CDC yẹn náà láyé ìgbà kan máa ṣe fìdáńtẹ́ nígbà tí ìlú le lóru àwọn máa ṣọ kọ́ pínra wọn. wọ́n á máa pínra wọn. àwọn kankan ṣe Monday àwọn kan ṣe Tuesday bẹ́ẹ̀ni. kọ́dẹ̀ ní nọ́mbà ọlọ́pàá lé ní lọ́wọ́ tó bá ti rí pé kófìrí pé èéfín rú pé àwọn kan náà wọ́n rí iyo kọ́pọ̀ ọlọ́pàá káwọn ọlọ́pàá gan kan wà lórí patrol kí ìjọba dẹ̀ ra mọ́tò fún wọn kì í ṣe pé local government kan rí ìtàsọ lọ́yọ̀ yẹn kó jẹ́ pé mọ́tò kan ṣó ló máa rìn káàkiri kó bójú mu so kí mọ́tò wà kó máa patrol kí nọ́mbà wà tí wọ́n máa pe ọlọ́pàá tọ́lọ́pàá dẹ̀ máa gbé lẹ́sẹ̀kẹsẹ̀. ìgbà míì jẹ́ pé àwọn aráàlú á pe ọlọ́pàá ò ní dáhùn. ọlọ́pàá ò ní dáhùn àkọ́kọ́ ìmí ẹ̀yin lè máa ń sọ wípé tẹ bá ti kẹ́fí irú nǹkan tẹ̀mí fúnra mi máa ń fọrin rè ó ti pẹ́ tí mo ti máa ń sọ lórí program tẹ bá ti kẹ́fí ẹni tó ń rìn gbẹ̀sẹ̀gbẹ̀sẹ̀ àbí ẹrù jọ̀gànjọ̀gàn tí wọ́n kọ́ di ẹlòmíì lè páàkì mọ́tò mi lè lọ ọdún kan ládùúgbò mi tí àwọn tó ń gbé agbègbè yẹn tó ń tiẹ̀ nílé èkó ẹ̀ṣọ́ pé ta ló páàkì mọ́tò yìí kí ni ìdí tí wọ́n fi páàkì mọ́tò yẹn mọ́tò yẹn máa wò báyìí pé kò ṣiṣẹ́ fún mi ọdún kan máa wà bẹ́ẹ̀ tẹ̀lẹ̀ lẹ́lòmíì tó ń rìn gbẹ̀sẹ̀gbẹ̀sẹ̀ kiri àdúgbò yín tẹ́ ò lè sọ ìgbà mìíràn tó wá jẹ́ wípé àwa fúnra wa tá a bá sọ pé akẹ́fín irú ènìyàn báyẹn tá a interrogate wọn àdéhùn ìbí tari pé òkè criminal ẹni yìí tá a bá fáwọn ọlọ́pàá lọ́wọ́ àwọn àlùmọ́ máa ń sọ pé ẹlòmíì nù wọn ọlọ́pàá máa ń fi wọ́n lẹ̀ ẹlòmíì wà tó jẹ́ pé ìgbà míì wà tó jẹ́ pé àwọn ọlọ́pàá gan ló máa ń ṣiṣẹ́ pẹ̀lú àwọn oníṣẹ́ ibi ó dàbí ìgbà tá a ṣẹ̀kó dé àdúgbò wa tí a wà nísìn àwọn bọ́ìsì pọ́n bẹ́ẹ̀ gan wọ́n dẹ̀ máa ń fagbó ni ẹ lè kọjá níbi aago 7 ní àdúgbò wa wọ́n máa ń rú tu ni nígbà tí ìmàdébẹ̀ ti máa question pé a dẹ̀ ní police station very close sí bus stop tó next bus stop wa wọ́n ní wá bẹ́ẹ̀. mo wá wò pé kí ló ṣẹlẹ̀ àdéhùn bí àwọn tó ti ń gbé ládùúgbò yẹn sọ pé bẹ́ẹ̀ bá lọ fẹjọ́ wọn sùn bó ṣe wà yẹn ẹnìyẹn kó rẹ̀ sí wàhálà ni o pé àwọn ọlọ́pàá àti àwọn ni wọ́n jọ ṣe àwọn bíbí yẹn dẹ̀ ń fọ gbogbo ṣọ́ọ̀bù tó wà ní àdúgbò wọ́n ń já wíńdò wọ́n ṣe ọlọ́run tí ẹ̀ ṣe wọn dé sáyà àṣàkánì tọ̀dọ̀ wa mo dúpẹ́ yẹn ṣùgbọ́n wọ́n ń fọ́ gbogbo ṣọ́ọ̀bù wọ́n náà sọ wípé tẹ bá lọ fẹjọ́ wọn sùn àwọn ọlọ́pàá wọ́n jọ ń ṣiṣẹ́ papọ̀ ni now báwo wá ni kí ni assurance tí àwọn aráàlú fún ara wa ní nínú àwọn agbófinró tó ń gbófin ṣánlẹ̀ yìí. kò sí assurance kan náà mo ti sọ pé community policing ni àwọn làwọn máa police then tí a bá wá mú ẹnìkan tá a fà á lé ọlọ́pàá lọ́wọ́ ká má fà á lé ọlọ́pàá lọ́wọ́ tán ká kúrò ńbẹ̀ ká máa mójútó ká máa lọbẹ̀ tí station kan bá wà ládùúgbò kan sí wọ́n máa níbi tó jẹ́ ẹ̀kọ́ tàbẹ̀ yẹn. bẹ́ẹ̀ni. so ní mo sọ ni pé àwọn CDC wà àwọn CDA wà àwọn CDC CDA yẹn tó bá ti fàyà kan mọ́ sí ibì kan pé ọlọ́pàá police station àwọn fìyàn kan síbẹ̀ bóyá wọ́n mú ó ṣèwà àbàjá mọ́ fẹjọ́ ẹ̀sùn kọ̀wé láti ibẹ̀ yẹn kọ́ síbi tó dàbí headquarters pé àwọn ti múyàn kan síbi báyìí o àwọn ò mọ̀ pé kọ́ máa bá wọn mọ́nítọ̀ ẹ̀ wọ́n ní ṣe ló kó òru kan fẹ́ nìyẹn lẹ̀ níbẹ̀ àwọn nǹkan tá a lè ṣe nìyẹn. ó dẹ̀ pẹ̀lú nǹkan tí àwọn aráàlú fi máa ń lynch o that's what leads to lynching jẹ́ pé tó bá ti mú olè kan àbọ̀ mú ọ̀daràn kan báyìí wọ́n máa dáná sun wọ́n á ní ṣe wọ́n máa fi wọ́n lẹ̀ ní wọ́n máa sọ pé wọ́n máa fi wọ́n lẹ̀ tí ò dẹ̀ bófin mu. kí wọ́n ní ìgbàgbọ́ ta wá ní nínú àwọn ọlọ́pàá. kò sí ìgbàgbọ́ kankan ní ọlọ́pàá yàrá kan fẹ́ tán ra wa jẹ́ ní tí mo ti sọ lójú. náà ẹ wá jẹ́ ká wo ti apá àríwá náà
ibẹ̀ ni mo fẹ́ lè sọ wípé àwọn agbésùnmọ̀mí ibẹ̀ náà pọ̀ sí. lọ́ pọ̀ sí ibẹ̀ ni wọ́n dẹ̀ ti ń dá wọn láàmú jù. now ó ní sójà kan tí mò ń bá chat ní online ó ń sọ wípé ọ̀rọ̀ yẹn gan ti fẹ́ máa sún àwọn wípé ó dàbí pé gbogbo effort àwọn táwọn jẹ́ ológun pàbó ló ń já sí tí wọ́n bá sọ wípé ìròyìn lè gbé jáde lé ní wípé àwọn ológun wọ́n pa àwọn bandits bíi 8 kan wọ́n pa àwọn bandits bíi 100 kan the next day ìròyìn tí wọ́n máa jáde ẹ̀ ti gbọ́ pé àwọn bandits kan tó ti lọ ṣekú pa àwọn èèyàn kan bìkan ó ní ó ti fẹ́ máa sú àwọn náà mo fẹ́ bèrè ṣé irinṣẹ́ tí ìjọba ń rà fún àwọn ológun ṣé irinṣẹ́ yẹn ò tó ni ṣé training tí wọ́n ń fún wọn kò tó ni ṣé a need láti pe àwọn foreigners láti wá train àwọn ológun wa do we need foreign intervention tó bá yẹ pé àwọn ológun aláìgbé táìmù kan wà tí gómìnà El-Rufai ti ìpínlẹ̀ Kaduna tó sọ wípé ó dàbí wípé apá àwọn ológun Nàìjíríà ò ká àwọn bandits yìí mọ́ wípé òun máa invite àwọn white soldiers should we resort to that. Ohun tí mo rí tó wà ń bẹ̀ ni pé olóògbé Sani Abacha ó ní tí terrorism pé tó bá kọjá 24 hours ó ní ìjọba mọ̀ nípa ẹ̀ ni mi wá sọ pé ìjọba mọ̀ nípa ẹ̀ ṣùgbọ́n mò ń sọ pé àwọn tó ń tì wọ́n lẹ́yìn ìjọba mọ̀ wọ́n ìjọba ò dẹ̀ lè sọ fún wọn pé kò lè dá wọn lẹ́kun ìdí ni pé nígbà kan wọ́n sọ pé wọ́n ti publish orúkọ àwọn èèyàn kan bẹ́ẹ̀ ni láti ilẹ̀ Dubai ṣé kò yẹ kó orúkọ yẹn ti jáde báyìí ṣe àwọn ọmọ mẹ́fà 38 names wọ́n publish jáde companies náà 15 and ọmọ Nàìjíríà 6 ni wọ́n sọ pé orúkọ wọn mo rántí wípé Fẹ́mi Adésínà tó jẹ́ ọlọ́wọ̀ tó ààrẹ Muhammadu Buhari gbà yẹn ó wá sórí amóhùnmáwòrán tó sọ wípé ìjọba ò fẹ́ disgrace ẹnikẹ́ni àwọn èèyàn wá sọ wípé wọ́n sọ pé àwọn èèyàn support terrorism ó ní ìjọba ò fẹ́ tàbùkù bá orúkọ ẹnikẹ́ni. wọ́n ṣe tàbùkù bá wọn èèyàn mélòó ni wọ́n tẹ́ tí wọ́n bá fẹ́ tí orúkọ ọmọ Nàìjíríà 6 bá wà ń bẹ̀ wọ́n fẹ́ tàbùkù bá wọn then ṣé èèyàn 6 yẹn ṣó jọ ọmọ Nàìjíríà tó jẹ́ 200 million. tí wọ́n ń pa lọ lójoojúmọ́. so kọ́ máa sọ pé wọ́n fẹ́ tàbùkù ẹnìkan ìjọba ni kó múra ìjọba mọ̀ wọ́n so gbogbo ẹ̀ la nílò àwọn tí ó wà lẹ́nu iṣẹ́ ìyẹn àwọn elétò ààbò wọ́n nídìí equipment láti lè ràn wọ́n lọ́wọ́ láti lè fight wọn wọ́n dẹ̀ nídìí tí wọ́n yẹ pé ìjọba ò fẹ́ tàbùkù bá ẹnikẹ́ni kán pé àwọn àjọ àgbáyé láti wá ràn wá lọ́wọ́ kán wá fìṣì wọn out táwọn ẹ̀ bá dé àwọn wọn ọmọ ẹnìkan wọn ọ̀dẹ̀bẹ́ nìkan tán wọ́n á pariwo síta pé lágbájá ló wà ń díẹ̀ ẹni tó bá dẹ̀ sí mọ́ lórí ìjìyà tó bá tọ́ kán fi jẹ́ dẹ́ àwọn ará bíi tá bá wo ọ̀pọ̀lọpọ̀ wọn tó ń dà lórí ilé ni àwọn banditry àwọn kinní kan terrorism kankan yìí tá bá ní ká wò wọ́n lé ní ìsìn gbogbo àwọn terrorist tó ń terrorize ìlú ìpápátá majority wọn ń ṣọmọ Nàìjíríà wọn ń gba bọ́dà wọlé ni ta ló ṣí bọ́dà lẹ̀ ṣé wọn gbọ́dọ̀ ti bọ́dà ni. ìbò pẹ̀lú ìdí tí ìjọba fi ti bọ́dà gbà ẹ̀. kán padà ti bọ́dà. bí ìjọba ṣe ti bọ́dà tó ṣèbí láti ìgbà yẹn náà ní terrorism tẹ banditry ti bẹ̀rẹ̀. ìjọba ti bọ́dà mọ oúnjẹ tá à ń jẹ ni wọn ti bọ́dà mọ́. so oúnjẹ ká wò nìyẹn. náà lérè èfè torí wọ́n ti ń ṣẹ́wọ́ sí wa wípé àkókò ti pa ní kámẹ́rà mo fẹ́ yẹ ká sáré sọ̀rọ̀ lérè èfè torí àkókò ọ̀nà wo ni ẹ̀sìn ọ̀nà wo ló ti gbà ṣiṣẹ́ ńlá bí nínú ọ̀rọ̀ ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà. ó pọ̀ bàbá ní ká wò ó sìn irú ọmọ tí wọ́n dáná sun yẹn sìn nǹkan tí wọ́n kà nǹkan táwọn gbọ́ torí ká gbọ́dọ̀ sọ pé torí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí là ń bá ṣe ọ̀pọ̀lọpọ̀ ló sọ pé kò síbi tó wà nínú Kùránì bóyá ó níbi tán máa ń kà fún wọn tó yàtọ̀ sí tẹ̀yìn tó yàtọ̀ sí tí gbogbo wa ń kà ṣùgbọ́n tó wáyé pé kan náà ni àwọn èèyàn sọ pé ẹ̀sìn àlàáfíà lẹ̀sìn mùsùlùmí ẹ̀sìn àlàáfíà ní ìtú ẹ̀sìn táwa ṣe ni ó ti wá di pé wọ́n ń pààyàn tábà ní ká wò ó ọ̀rọ̀ ẹlẹ́sìn mẹ̀sìn tá à ń ṣe yìí táwa gbé lórí àwọn tán lẹ̀sìn gan tán mú wá síbi ní Saudi ní Rome tán ti mú wá bí kò máa rí bá ṣe ń ṣe yìí ó ti ń bọ́ sọ́wọ́ kan òdì ohun tí mo rí tó wà ń bẹ̀ ni pé ẹ̀sìn ti ṣàkóbá fún wa torí pé tábà wò ó sìn ẹ̀sìn nìkan ló divide wa ń sìn ìfọ́sìn tó bá bẹ̀rẹ̀ pé kí lórúkọ ẹ̀ tó ní sẹ̀kínà tí mo ní orúkọ tèmi Àìsáyà tá bá ti wá yẹ̀wò síra wọn ó ti di pé wàá máa ṣọ́ mi lọ́wọ́ wàá máa ṣọ́ mi lẹ́sẹ̀ wò bẹ́ẹ̀ ẹ̀sìn orúkọ lásán ló kàn jẹ́ ìnagijẹ́ nìkan ló jẹ́ ìwà wa fúnra wa òun ló má ta òun ni ìbá sọ pé ìwà lẹ̀sìn ẹni tí ò bá ti níwà kò lẹ́sìn tí bẹ̀rẹ̀ Ọlọ́run bá wà nú wa tí mo wá gbìyànjú ọ̀rọ̀ ìṣí tí mo fẹ́ sọ fún gbogbo wa ni pé àti mùsùlùmí àti kìrìsìtẹ́nì àtẹlẹ́sìn kan àbáláyé ni pé ká níbẹ̀rù Ọlọ́run torí pé kó tó wo ẹ̀dá èèyàn bíi tiẹ̀ tó o ní wàá pa wàá gbẹ̀mí ẹ̀ ó yẹ kó o rò rí pé ẹnìkan ló ṣẹ̀dá àwọ̀ náà. bẹ́ẹ̀ni ìyẹn nìkan ló tó wà bẹ́ẹ̀. ẹ̀mí tó lè dá wọn ni kó o má ṣe gbà á àwọn kan máa ń sọ wípé dàbí pé àwọn olóṣèlú wa gan bóyá kán máa fi Ògún èmi kan ni mo sọ bẹ́ẹ̀ wọ́n lè bí akọ́ wa fògún búra fún ọ kó dàbí pé Ọlọ́run wa onísùúrù ni bó ṣùgbọ́n Ògún
ẹni tó bá ti kówó jà bó ti wà lábẹ́ kan. bóyá tó bá lè bá wa fi sínú ilé tó bá lè bá wa ṣe nílé ìgbìmọ̀ aṣòfin mo dẹ̀ mọ̀ pé wọn ò ní ṣe tó náà wà bẹ́ẹ̀ torí á kàn wọ́n. bẹ́ẹ̀ tó bá ti ń cash out nínú pé ká máa pààyàn ká máa kidnap yàn wọ́n ní bóyá kan sọ pé kóògùn ebi kọ́ ni mo sọ bẹ́ẹ̀ mọ́ náà ọmọ Nàìjíríà sọ de. Lákòótán ara ẹ jẹ́ ká mọ̀ wípé ọ̀rọ̀ ètò ààbò ọ̀rọ̀ tó kàn ọ́ ọ̀rọ̀ tó kàn mí ni bẹ́ẹ̀ bá ti rí ohun tó ti ń tako ààbò ládùúgbò àti lágbègbè yín ẹ tètè pa kítí mọ́lẹ̀ kẹfì tó àwọn agbófinró létí gẹ́gẹ́ bí bàbá wa dẹ̀ ti sọ lẹ́ẹ̀kan wọ́n ń tẹ́ bá ti fi lọ fa àwọn kírímínà àdúgbò tẹ́ ti fa àwọn ọlọ́pàá lọ́wọ́ ẹ kọ lẹ́tà sí headquarter ilé-iṣẹ́ ọlọ́pàá yẹn láti sọ wípé a ti mú àwọn tó ṣẹ̀ sí òfin ẹ jọ̀ọ́ ẹ bá wa mọ́nítọ̀ wọn lágbára Ọlọ́run àti èmi àti ẹ̀yin ààbò Ọlọ́run ò ní ká kúrò lórí wa gbogbo àwọn ológun tó sì wà ní war front lágbára Ọlọ́run ààbò Ọlọ́run á wà ní orí yín bẹ́ẹ̀ ṣe lọ láyọ̀ náà lè máa padà wálé wá bá àwọn èèyàn yín bàbá wa ikú àtótónu látàárọ̀ a mọ̀ wípé a ti dilé mú dáadáa fún màmá wa Adéjọkẹ́ Ọláìdé Olúwaseun Ewi náà ló ń sọ wípé ó tún dijọ́ mi ọjọ́ rẹ̀ ó dìgbà. àwọn bàbá wa mọ́nimọ́ni àwọn bàbá wa mọ̀ọ̀yàn wọ́n lọ wọ́n bọ̀ nínú òwe wa pé iṣu àtẹnumọ́ràn kì í jóná o ó dé wá fún Kaftan TV Yorùbá pẹ̀lú ètò àtàrà níkànnì Kaftan TV Yorùbá ká ṣàlàyé ní ìkànnì Kaftan TV Yorùbá ètò yóò máa wá sójú mọ́ màwòrán yẹn lẹ́ẹ̀mẹ́ta lọ́sẹ̀ láàrin agogo 12 ọ̀sán sí aago 1 ọ̀sán ní gbogbo ọjọ́ ajé Monday ọjọ́rú Wednesday àti ọjọ́ ẹtì Friday pẹ̀lú ọmọ yẹn Adéjọkẹ́ Bákàrè ká ṣàlàyé níbi tí a ti máa pẹ̀ pẹ̀lú àwọn onírúurú ohun tó ń ṣẹlẹ̀ láwùjọ wa fún ìgbádùn yẹn fún àlàyé ẹ kàn sí wa lórí ká ṣàlàyé àlàyé ní bàbá ọ̀rọ̀.